amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa níbi tẹ́ mọ̀ wípé tó bá jẹ́ nípa ìgbáládùn ni ó wà ń bí tó bá jẹ́ nípa ká gbé ìṣe àti àṣà lárugẹ ó wà ń bí náà tó bá jẹ́ wípé ká sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa náà ni à ń gbìyànjú bí náà torí pé ìlú wa náà ni ìlú wa ibẹ̀ náà ni àwa náà wà ibẹ̀ là ń sùn sí ibẹ̀ náà la ti ń jí ibẹ̀ náà la ti ń lọ bọ̀ kò wá sí bí nǹkan ṣe máa ṣẹlẹ̀ ní sàkání wa tó yẹ pé a ní mẹ́nubà náà torí ẹ̀ ló fa irú ètò òní gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé lórí fàájì òpin ọ̀sẹ̀ tó lọ bí ọ̀sẹ̀ tó kọjá tí a ti lo orin olóògbé Síkírù Àyìndé Barrister The Truth ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì òun ni mo sọ̀rọ̀ nípa lórí ètò ńjọ́ yẹn tọ́pọ̀lọpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa náà dẹ̀ dá sí tẹ́ dá sí ń gbé bọ́rọ̀ lù yìí ṣe ń lọ yìí ń gbé kò yé ẹnì kankan mo dẹ̀ sọ létò yẹn ńjọ́ yẹn mo ní gbogbo apátápátá ló kó ìjọba àti àwọn aráàlú gan gbogbo apátápátá ló kó láfi wò pé ṣé bá ṣe máa bá lọ náà rèé kọ́nà ń ṣe kíni kọ́nà ń ṣàánú wa lórílẹ̀‐èdè mo wá wò pé kíni nǹkan tí mo tún lè ṣe fẹ́yàn lólùfẹ́ wa tá fi dùn tá tún fi lárinrin tá tún máa fi rí ọgbọ́n ńláńláńláńlá kọ́ tá tún máa fi dùn mí pàápàá àwọn ọ̀dọ́ gbogbo ẹ̀ ṣe ń lọ yìí mo wá ní ó ní kan náà wọn bàbá wa tó jẹ́ wípé láti bí gbogbo ìgbà tí protest eléyìí ti bẹ̀rẹ̀ wọn ò fi wálẹ̀ ńgbà kankan wọn fún wa lẹ́ngbà kọ̀ọ̀kan wọ́n dúró ti wà gbangba mu ni gbàgbà ẹ̀jẹ̀ nǹkan sí wọn bàbá ẹ wá bá wa dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ wá gba àwọn ọ̀dẹ́ wa làwọn lọ́yẹ̀ gbogbo bó ṣe ń lọ ẹ bá wa sọ sí pẹ̀lú gbogbo ìmọ̀ tẹ́ ti ní tó jẹ́ experience ẹ máa dá sí ẹ má fi wálẹ̀ báyìí torí pé kí nínú wa dùn bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa inú mi dẹ̀dùn bí ṣe kàn sí wọn náà pápá àgbọn bá ní tó bá ti jẹ́ nǹkan pa lónìí ó yá torí ẹ̀ káàkiri ẹ̀ lólùfẹ́ wa tẹ́tí ń wọ̀ báyìí yàrá orí Star Times ni o yàrá olórí íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé káàkiri all over the world ni o àkínyìn ẹ káàbọ̀ sórí ètò yìí èjìrò yìí là náà ni ọba ọmọ èní yìí special edition ni orí pé àdídì ṣe fún nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wa lọ́wọ́ ẹ̀ ni tanu agbóhá sórí ètò lẹ́ni gbogbo iná ẹ ti máa rí ẹ̀yin tó bá yẹ pé ń lo social media ẹ̀rọ ayélujára ẹ̀ ti rí bàbá torí bàbá ń ṣe kí ni bàbá ń sọ̀rọ̀ sókè ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run nípa fún wọn báyìí bàbá wa Mr. Adesina Ademola Ogunlana àwọn ní former chairman Nigerian Bar Association Ìkẹjà branch bàbá ẹ ṣé gan sa. ọwọ́ yẹn mo fẹ́ ẹ ṣeun sá ẹ ṣe ta pè yín sá tẹ́lẹ̀ jẹ́ wá sá mo dúpẹ́ lọ́wọ́ yín sá ẹ ṣe sá bàbá bá ń kí gbogbo ara alẹ́ kan wòyìn káàkiri báyìí. gbogbo àwa ọmọ Nàìjíríà nílé lóko lẹ́yìn odi gan gbogbo wa ni mo fi tìfẹ́tìfẹ́ tayọ̀tayọ̀ kí ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa kò ní di làákàyè yín ò ní lọ níṣẹ́jú ẹ̀mí wà yìí orílẹ̀-èdè yìí ó sì máa dùn ó sì máa lárinrin ẹ ṣeun. bàbá mo ní former chairman Nigerian Bar Association ní Ìkẹjà branch lẹ́kọ̀ọ́ ń bí mo mọ̀ kó tún náà wọn ipò kan tẹ́ tún wà yàtọ̀ sí former chairman tẹ́jẹ́ bá mi jẹ́ kan ara lè tún mọ̀ wọn oríṣiríṣi ìtẹ́tún gbé dání lọ́wọ́ ìsà. kò àdúpẹ́ kò sí ipò kan téèyàn lè gbé dání tọ́lọ́run ò bá lè báyàn gbé ọlọ́run ló ń fi ní sípò ọlọ́run ló ń jẹ́ kó yẹ ni àti ṣalágàrí ti ẹ̀ka Ìkẹjà ti àwọn ẹgbẹ́ amòfin Nigerian Bar Association àwa náà tún ní alága tá à ń pè ní Radical Movement in the NBA Radical Movement Agenda in the Nigerian Bar Association Ramimba. Ó tún wọ́lọ́ náà láìpẹ́ yìí àwa kan parapọ̀ nítorí gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ìhónú àwọn ọ̀dọ́ tó ṣẹlẹ̀ àparapọ̀ ọjọ́ kan nú àwọn tó gbé ẹgbẹ́ tá à ń pè ní àbí àjọ tá à ń pè ní New Nigerian Network sílẹ̀ a tún náà ní Citizens Rally Against Oppression gbogbo tó bá ti jẹ́ pé ká máa jìjàgbara ká máa jà fọ́tọ̀ tẹ́lẹ̀ ń bá dákẹ́ tá rẹ̀ bá dákẹ́ táwọn Yorùbá sọ nìyẹn àwọn kan báyìí ni à ń ṣe
tọ́lọ́ ń dẹ̀ ràn wá lọ́wọ́ láti ṣe. Ẹ ṣeun. òun lẹ ti gbọ́ yẹn rí pé tó bá ń gbé kó pọ̀ kẹ̀ ó pọ̀ gbọ́ ní bàbá wa ń bẹ̀. Bàbá ẹ jẹ́ kó tó nípa bẹ̀rẹ̀ síbi tí ètò ìwà gangan fúnlẹ̀ ní sá ẹ jẹ́ àsáré mọ bẹ ṣe kékeré yín sá bó ṣe di pé iná wá ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ tó di pé bá débi ọ̀rọ̀ tó di pé iná wá di adájọ́ ńláńlá sá. Ẹ ṣeun àti ẹ̀ṣẹ̀ adájọ́ lọ́ọ̀yà ni wá lọ́ọ̀yà àìlókété ọ̀yàlà ńlé ìmọ̀ tí mo lè pè ní English nísìn ṣùgbọ́n bí 100 ọdún ó dín mẹ́rin ni wá nísìn nípa ìfẹ́ Ọlọ́run. A lọ primary school, a lọ secondary school, ọba university ó la lọ University of Ife, Great Ife la kọ́kọ́ lọ. A ní ká lọ kọ́ bọ́ tó ti ń sọ Gẹ̀ẹ́sì síwájú English studies. A tún wá lọ ka òfin ní LASU. A tún wá lọ sí law school tó bá ti ka university tán tó bá fẹ́ máa ṣe bí amòfin ò ní dúró ní ti ilé ẹ̀kọ́ gíga nìkan university nìkan. A lọ sí law school jáde ní 1996. Bá ti ṣe nìyẹn a níyàwó alọ́mọ Ọlọ́run wà lọ́wọ́ níwọ̀nba tí wọ́n fẹ́ ká dé. Níta bá ti ṣe náà nìyẹn. Ọmọ Ìbàdàn ni mí, Mèsì Ọ̀gọ̀. ọmọ ẹ má mi kí wọn ará Ìbàdàn tán wòyìn káàkiri ló lè fẹ́ wá pọ̀ ọ̀wẹ́ gbogbo ọmọ Olúyọ̀lé Akínyìn, àwọn ọmọ Ògúnmọ́lá, àwọn ọmọ Òbíkúnlé, gbogbo ilẹ̀ kí Ìbàdàn náà lè mọ ohun ò lè mọ láìpẹ́ láíláí. Àwa lárúlógún bí èéfín ìjàgbóró lárùn Ìbàdàn. Alágbára ló ń jẹ orí ìta akínníwá. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo wa yẹ ogun òkú Ìbàdàn rí nítorí Ìbàdàn gbogbo Èkìtì parapọ̀. Ẹ bá jẹ́ Èkìtì ẹ má bínú, Ìbàdàn kan gbogbo Èkìtì parapọ̀ títí ẹ fi dé Mẹ̀sí ẹ dé ẹ̀pọ̀ gèdè gbé Ilé Ifẹ̀ nítorí Ìbàdàn kan ṣoṣo. Ẹ kó wa àwa lọkọ yẹ má bínú. bàbá ò ẹni pé adúsáré lọ bàbá mi ẹ ṣe kò ní bàjẹ́ fún ọpọlọ orí yín kò ní dàrú. Ẹ má bá ọkọlẹ̀ wá nǹkan fìdí ilé ẹ gbádùn ara yín gidigidi gan. Bàbá ẹ ṣe chairman Nigerian Association ní Ìkẹjà. Bẹ́ẹ̀ni. Ẹ lò bí ọdún méjì mẹ́ta. ọdún méjì. Àmọ́ nígbà yẹn tí ẹ ṣe alága yẹn bàbá ó rà ń pé ó náà wọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ńgbà yẹn nígbà tẹ́ jẹ́ chairman yẹn yálà bí ẹ̀yin àtàwọn ọmọ ẹgbẹ́ yín yálà ẹ̀yin àtọwọ́ EFCC lára mo fẹ́ kẹ́ sọ kẹ́yìn ọ̀nà náà fún wa ká tó tẹ̀síwájú sá. Ẹ ṣeun. Ṣe rí ilé ayé ẹni tí ó bá máa ṣolórí inú kó fẹ́ kó ṣe olórí yẹn pẹ̀lú òtítọ́ ọ̀ kó ṣe olórí yẹn láìsí òtítọ́. Ìwọ tó bá sọ pé ó fẹ́ ṣe iṣẹ́ ìlú pẹ̀lú òtítọ́ tó fẹ́ ṣe tọkàntọkàn kò sí kó má lọ́ta ìyẹn kò sí tó lè ṣe sí wọ́n là kìí kò sí bó ṣe àlè káyé já àlè mọ̀wẹ́ títí káyé já àti dérí okò ń gan ogun ni ṣùgbọ́n ọ̀rọ̀ ẹgbẹ́ wa nìyẹn. Àwọn aráalé láwọn fẹ́ mi àwọn tí wọ́n ní gbogbo ẹgbẹ́ lápapọ̀ wọ́n láwọn yọ mí mo ní àǹgbà tí mi sì sọmọ àlè ta ní táǹpẹ̀ ní mandate lọ́wọ́ atakú sórí ẹ̀gbìn lórí ẹ̀ agbọ̀ta lórí ẹ̀ a lọ kóòtù fún wa ní injunction inú àwọn tó ń bá wa fà inú wọn ò dùn sí bó ṣe máa rí nìyẹn adẹ̀ ń ṣe lọ nígbà náà tí ó di pé ó dé bí àárín a ní àwọn gómìnà wa àgbà náà Ambode Akínwùmí Ambode ló bá gbé òfin land use charge dé àwọn sọ̀mọ̀rí ní ẹgbẹ́ lọ́yà bá ṣe pọ̀ tó lóòpọ̀ ọ̀pọ̀lọpọ̀ olówó ọlọ́lá wọ́n yìí jà fún ìlú ṣùgbọ́n MBA Ìkẹjà tọ́lọ́n fi wáṣọ lórí gbà yẹn ká tó do lórí gan oná ti ń pè Ìkẹjà ní Tiger Bar ẹkùn àwa jẹ́wọ́ pẹ́kùn ni wá bá ti ṣe náà àtúngbọ̀tá sí àtúngbọ̀tá gan sí ṣùgbọ́n Ọlọ́run fún wa ṣe ó jẹ́ nǹkan ayọ̀ fún wa àti ìwúrí wípé nígbà tó di lọ́dún bí oṣù 5 sẹ́yìn Jídé Sanwó-Olú gómìnà ní ìsìn
ó ní gbogbo òfin tí ọ̀gá àná ṣe nípa ọ̀rọ̀ land use charge àwọn yọ kúrò ìyẹn jẹ́ oríyìn fún wa nígbà tá a sì máa ká tó ṣe tán náà àwọn àràbà kan ń bẹ tí wọ́n fẹ́ káwọn àràbà bíi dìde láàrin dárúkọ wọn wọ́n gbé ẹ̀sùn dé wọ́n lọ sí ọ̀dọ̀ EFCC wá wò bínú nítorí wípé ìkàkọ́ ní òròjọ́ ìkàkọ́ ní òdá àwà lẹ́nu ẹ̀ nígbà ogun èyí a máa mú wọ̀rọ̀kọ̀ èyí a máa fi ṣàdá bàbá rí àdánmọ́ á fi òtìrẹ̀ á fi ṣẹbẹ́ ní tá a ṣe ní ṣùgbọ́n kò táwọn kan lọ́rùn àwà lẹ́nu ẹ̀ tí kì í bí olówó ní sì bí ọlọ́run gan nú bí wọ́n ṣe sọ àwa ní ìgbàgbọ́ nínú òtítọ́ kó òtítọ́ ní alékè àjẹ́ kí ìyẹn kó bà wá lẹ́rù àwa gangan rán pè ní ìjayà a ń pè àníṣẹ́ ìrùbà wọn ìyẹn ò kò ṣe nǹkan kan wọ́n pé èèyàn ti gbìyànjú gbéyàn lọ sí court wọ́n fẹ̀sùn kàn gẹ́gẹ́ bí lọ́yà àwọn orin tó burú nù yẹn lọ ro tẹnu ẹ òní court yẹn sì yàtọ̀ sí ká máa fi àdálẹ́ra wa kiri ká máa fi oògùn kankan ká máa lé nìyẹn ká máa búra ẹni lẹ́sẹ̀ yìí so òtítọ́ ní òlòkè ní òlèkè àwọn kan bá owó lọ́wọ́ jẹ́ bàbá tiẹ̀ lọ ẹ̀wọ̀n ta ni wọ́n rántí sí rere lónìí bàbá dé ta ni wọ́n rántí sí rere lónìí Awólọ́wọ̀ ni. ṣé bàbá mi àníkàsáré wọ ọbẹ̀ yẹn kó títí àtún wá tẹ̀síwájú kó lè máa jẹ́ wa bó ṣe ń lọ tẹ́lẹ̀ máa wò ó pé bàbá èèyàn wọn kàn ọ́ wọn ni ẹni pé bọ́ ṣe yànnà náà fún yín pé kò sí nǹkan kan o kò dẹ̀ díṣẹ́ wọn lọ́wọ́ rárá ètò ń lọ bó ṣe yẹ kó máa lọ. bàbá ní ìgbà tẹ́ gbé mi mọ̀ yìí tó jẹ́ kí mi mọ̀ yìí báyìí nígbà tí ọ̀rọ̀ EndSARS yìí bẹ̀rẹ̀ ló jẹ́ kí èmi sọ pé ní bàbá ẹ̀ tó nígbà táwọn náà lọ ṣe protest kan ní àpàdé yìí bẹ̀ nǹkan pé kíni bó dẹ̀ ṣe lọ tó ṣe dìsín gbogbo àwọn bó ṣe rí sà ẹ jẹ́ ká wá padà sẹ́yìn díẹ̀ EndSARS yẹn ta bẹ̀rẹ̀ tẹ́yìn náà jáde fún sà kí lẹ rí sọ sí sà ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn náà kó tó di pa ń tẹ̀síwájú. ẹ ṣeun àwọn tó gbé EndSARS jáde yóò máa dá fún wọn o yóò dá fún wọn á dá fún wọn púpọ̀ ẹni tó fi máa dá fún wọn púpọ̀ ní wípé ṣe rí nǹkan méjì ló bà lù jẹ́ but ìkíní nínú ẹ̀ lákan máa ń wò àìwò kejì ìkíní nínú ẹ̀ ò ní pé àwọn tó jẹ́ olórí wa àwọn tó ń darí ìlú wọn ò ṣe dáadáa wọn ò fẹ́ràn ìlú wọ́n ṣe bó ti wù wọ́n táwọn olóyìnbó ń pè ní impunity ìyẹn la máa ń fojú sí olórí ìlú ò ṣe dáadáa kọmíṣánná ò ṣe dáadáa gọ́vnà ò ṣe dáadáa olóṣèlú ò ṣe dáadáa ìyẹn jẹ́ kan ìkejì ẹ̀ ẹni fún ni yóò dá fún àwọn ọmọdé tí wọ́n gbé kínní yìí sókè ó ní wípé àwọn aráàlú gan amọ̀gọ́ o bí Charlie Boy tí wọ́n ń sọ̀rọ̀ á ní àwa mọ̀mú dọ̀ndù àgọ̀ a ti tutù jù ṣọ́ orí ààrẹ tán fi kọ́ gbogbo wa lọ́pọ̀lọpọ̀ gbà ó ní pé ṣàṣọ orí ẹ o mọ́yẹ̀ kan forí ẹ fọ́ àgbọn o ìyàfẹ́ṣù o tán bá ti pé kán tó pe ta ẹ̀tàn kó ti fi yunifásitì sílẹ̀ kó ti fi college of education sílẹ̀ o kó sáwálé o má sùn síwájú o má bọ̀ sáàrin o jẹ́jẹ́ lọmọ èkó ń lọ o ọmọ tí ò bá níyà kì í dégbé ẹ̀yìn o ní tó bá lè jọ̀gẹ̀dẹ̀ lọ má bá wọn jẹ́ o ẹṣẹ́ rí Yorùbá kòwe ẹ tó bá ń jẹ́ Ráìmí kó má bínú wọ́n ní àgùntàn rí Ráìmí bẹ́ẹ̀ kó tó gbàtọ̀wọ́ ẹ̀ jẹ́ ṣàǹkó àgùntàn gan tutù nígbà tí ọmọ èèyàn bá di nǹkan mú tí ó wá jẹ́ pé kì í ti ẹ̀ ṣe pé wúrẹ́ àgùntàn ló tún wá gba nǹkan ní ọwọ́ ẹ̀ rí pé ọbọ̀rọ̀ wa ṣe rí nìyẹn gbogbo ẹ̀yin Ráìmí o ẹ má bínú mo tọrọ tọ̀wọ̀tọ̀wọ̀ Rahim ó dà pé Rahim ẹ má bínú Yorùbá ló sọ ní Ráìmí ṣẹ́ẹ́dí á ti gọ̀ jù ẹ rí nínú ẹbí ìyẹn lè ní àbúrò bàbá kan tó ẹ pé báyà bàbá yẹn ti ṣàìsí tí ó mọ jẹ gàba lórí nǹkan ìní tó gbà tó bá ní kó wá béèrè ìyá tó bí yẹn lọ́mọ ní bá kúnlẹ̀ pẹ́ tó ń torí Ọlọ́run wọ́n yẹ kán pẹ́ kíní kan tó bá lò gbọ́ tó bá lọ sọ́bà fún àbọ̀ olórí ẹbí gbogbo yóò pariwo mẹ́ nídìí iṣẹ́ tó ń ṣiṣẹ́ wọn ò sanwó ẹ fóṣù kìíní wọn ò san fóṣù kejì wọn ò san fóṣù kẹfà gan gbogbo yóò kẹ̀rọ máa lọ jẹ́jẹ́ ẹni tó dẹ̀ ní ilé iṣẹ́
kì í ṣe kó tẹ̀ tó ń pè yín sí ìpàdé wípé ẹ̀yin ọmọ bó ṣe rí ni o nǹkan ò lọ dáadáa o yóò kàn mọ́ ó tẹ̀ tó lè ra mọ́tò tuntun ẹ ṣàmọ̀ ṣe tẹ́nìkan bá wá dé tó bá tán sọ wípé mo fẹ́ rọ̀gá kí ló fẹ́ lọ rí fún wọn fún ayé tó fà á nìyí pé báyìí pé àwọn ò fún wa lówó ó jẹnu ẹ lọ ẹ̀tọ́ mi mo fẹ́ béèrè fún ẹ ṣé ìwọ nìkan ìyá ń jẹ ní ìgbà táwa ń léèwé gan táwa primary school secondary school wà lọ́wọ́ boarding house tí wọ́n bá ti ní kankan ṣẹlẹ̀ òbí ìyàn wá tó bá sọ pé kí ló tẹ́ fi dá skúl rà dá skúl gàrí tá à mú ní hostel gàrí yẹn ò dá rice tá à ń jẹ ó lókùúta bàbá èèyàn sọ pé ṣé ìwọ nìkan ló ń jẹ ṣé ìwọ nìkan ni ò ń jẹ ìfún ìyá ẹ̀ ló jájẹ nǹkan wọ́n so títí tó jẹ́ pé ṣé Yorùbá dẹ̀ sọ ṣé láwọn Yorùbá tá à ń sọ Yorùbá yẹn wọ́n ti gbọ́n jù àwọn ló gbọ́n jù láyé wọ́n ní ẹni bá dákẹ́ tàrí àbá dákẹ́ tẹni bá dákẹ́ tó dákẹ́ tàrí àbá dákẹ́ ìwà táwù ṣé àpé Rotimi Amechi mínísítà náà ó náà sọ̀rọ̀ báyìí pé ìjọ kan bí ó dijọ́ táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ wá lóko tán bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ kọ́ àkàmọ́ èèyàn wọ́n jẹ lọ ni ìfún ọmọ tá a bí tá a fara wa bí ẹ̀rì kọ́mọ tó bá ti ní tẹríba jù nínú ilé òbí tẹ́ńbọ̀ ẹ̀ pamọ́ èèyàn jẹ́ ẹ̀yin òbí ẹ̀rù dáadáa tó bá ti ọdún ló ń bọ̀ yìí ní ìsinyìí ẹ ti hàn pé nànà mọ̀lẹ́bí ọ̀dẹ̀ ni wọ́n aṣọ ọdún nǹkan ẹ bá sọ pé kò sáṣọ ọdún lónìí kò ní sí chicken yes sir yes ma ni ṣùgbọ́n wọn tinúkẹ̀hún ọmọ tinúkẹ̀hún ṣàléwá yẹn James yẹn ọmọ yóò disgrace yẹn ẹ jẹ́ ká lọ wá tiẹ̀ o kára bá wá tiẹ̀ ó lè má pè ṣùgbọ́n páàní fọmọ ẹ ní nǹkan kan kò ní ṣe é ṣe o ìtò ṣẹlẹ̀ nìyẹn a kì í sọ̀rọ̀ sókè and àwọn olóyìnbó politically wọ́n ní power does not concede power does not inú alágbára kì í ṣe pé nígbà tó lọ́nkan bá sọ̀rọ̀ ní wà ní ẹ̀tọ́ ẹ̀ ní wọ́n máa ń jágbára gbà ní wọ́n máa ń jágbá ní wọ́n máa ń jẹ́tọ́ gbà ní ní táwọn ẹ wá ṣe ensars wọ́n ń sọ̀rọ̀ àwọn ń sọ̀rọ̀ ń pa wọ́n kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ SARS yẹn àwọn ọlọ́pàá pé wọ́n fìyà jẹ wá wọ́n ń ṣe ní òtá lọ́rùn àwọn ata tún jágbàlagbà gbà kì í ṣe ọlọ́pàá gan tẹ̀ ń sọ̀rọ̀ yẹn ń ṣe ní ọkàn dàbí ìka láàrin ọwọ́ láàrin apá láàrin gbogbo ara is the system the culture of impunity ní táwọn ọlọ́pàá tó pé tọ́lọ́pàá kàn án sí táwọn tó pé àwọn là ń rí níta ni bó o bá dé àwọn ministry ìjọba bí wọ́n ṣe ń jagàba lórí àwọn èèyàn náà ni bó o bá dé hospital bí wọ́n ṣe ń jẹ gàba lórí àwọn èèyàn ní bẹ́ẹ̀ bá dé immigration office bí wọ́n ṣe ń jẹ gàba lórí àwọn èèyàn ní. ṣe pé bóyá àwọn olóṣèlú nìkan kò kárí. àwa tí wàá tutù jù máa tọ́nà sọ pé ẹ rí i pé gbogbo ẹ lọ ọdún tó dùn mọ́ mi níjù ní ọ̀rọ̀ sọ̀rọ̀ sókè kì í kàn ṣe wípé ẹ jẹ́ ká gbóhùn ẹnìkan jẹ́ ká mọ ibi tó wà ẹni tó máa sọ̀rọ̀ sókè òun láti jẹ́ ẹni tó ní akíkanjú bí wọ́n fúnyàn ní oògùn gan pé kó lò pé tá ọ̀tá bá dé o ẹni kó wí báyìí ẹlẹ́rù ẹni tó bá ń bẹ̀rù kò ní lè sọ á ní sí bá lọ sọ kí táwọn ọmọ olè bá gbọ́ bóyá kìíní yóò máa ní ṣiṣẹ́ yóò bá tó pòwe wọn ní àyà níní ó tó oògùn wọ́n tó ń sọ pé àyà níní ó ju oògùn lọ. You have to fight for your right, you have to ask for your right, you have to demand for your right. And in demanding yẹn tó o lè bẹ̀bẹ̀ fún right, wọ́n sọ pé kó o bẹ̀bẹ̀ fún right tiẹ̀ kó o béèrè fẹ́tọ́ ẹni kó o sọ̀rọ̀ sókè kó o láhùn ibi ni mo wà. Ṣe pé ká máa fi fún dúdú àpá àwọn míì bí àwọn afẹ́ obìnrin bí àwọn afẹ́ fẹ́ obìnrin gan tó o bá lè sọ̀rọ̀ sókè tí ẹ ti bàjẹ́ ẹ̀yìn ká kó o sọ fún. Bàbá wọ́n lè parí bàbá wọ́n lè parí iṣẹ́ yẹn fún yàn gbà míì. Ẹni tó bá parí iṣẹ́ fún yàn yóò jẹ́ṣẹ́ wọn o ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá parí iṣẹ́ wọ́n á jẹ iṣẹ́ yẹn so táwọn ọmọdé wọn sọ pé yóò dá fún àwọn ọmọ yẹn ṣẹ́ẹ̀sì mọ̀ pé tí ẹ̀ bá fẹ́ jà fẹ́ tó èèyàn àwọn tó wà nípò wọn kì í ṣe pé àwọn náà wọ́n á kàn gbà bẹ́ẹ̀. Bàbá ẹ kópa ní protest yẹn sà. Bẹ́ẹ̀ni. Ṣẹ̀dé èmi wọ̀ kí mi pàdé yín ní ti international airport toll gate. Bẹ́ẹ̀ni. Ó dàgbà ẹ̀dẹ́ ta láwùsá náà sà. Mo wà láwùsá. Kí lẹ rí sí bó ṣe ń lọ torí mi nǹkan fẹ́ ká bẹ́ síwájú kí lẹ rí sí bó ṣe ń lọ nípàdé protest yẹn ń lọ torí ẹ̀yin wà ń bẹ̀ ṣé bí ìjà wà ń bẹ̀ ṣé bí ìpátá wà ń bẹ̀ ni kí lẹ̀yin rí sí ń pẹ̀ wà ń bẹ̀ gangan ká tún yọ̀nà náà bẹ̀. Pàápàá jùlọ ní Ìkẹjà tí mo wà ń bẹ̀ kò jọ
kò sí jàgídíjàgan kò sí pé à ń yọ̀bẹ à ń gúnbẹ à ń mugbó à ń fọwọ́ gbóbìnrin dì à ń rèpù à ń ṣe ó hàn wípé ètò wà gbogbo ẹ̀ lọ wọn ò sì dọ̀tí béèyàn ṣe pọ̀ tó ọjọ́ míì àwọn ọmọdé wọ́n lè tó bí ẹgbẹ̀rún 4 ìgbà yìí wọ́n lè tó ẹgbẹ̀rún 5 wọ́n lè tó ẹgbẹ̀rún 3 wọ́n á dẹ̀ tún fáwọn èèyàn lóúnjẹ wọ́n á fún wọn lómi bẹ́ẹ̀ ní rí gbogbo àyíká ẹbẹ̀ yẹn kó rí yánmọ̀yánmọ̀ tó tiẹ̀ wáyá wọ́n gbé tán pè ní mobile toilet wọ́n mo rí bí 6 7 tí wọ́n gbé síbẹ̀ wọ́n láwọn èèyàn tó ń gbálẹ̀ tó ń ṣe wọ́n dẹ̀ ń pín oúnjẹ wọn létòlétò wọ́n á kọrin wọ́n á sọ̀rọ̀ wọ́n á wọ́de kò jù yẹn lọ àwọn mí àsùnbẹ̀ mọ́jú wọ́n á ṣe ó tẹ̀ fáfẹ́ dàbí festival àbí carnival gbàmọ̀dẹ̀ wá sí ti airport náà àwọn kan múlẹ̀ wọn mi ò rí kán máa nàyàn àbí kán máa ṣàyàn lọ́bẹ ibẹ̀ mo ti pàdé yín so bíbélì sọ̀rọ̀ kan ó ní bàbá ẹ má jẹ́ kí àwọn ọmọ yín bínú it was St. Paul ló sọ yẹn Nàìjíríà jẹ́ káwọn ọmọ yìí bínú báwọn ọmọdé ṣe bínú wọ́n sì bínú dáadáa ṣé àwọn pé ọmọ gànfẹ́ ó yàtọ̀ sí ọmọlúàbí wọ́n ní Yorùbá ní ọmọ àlè ní àrínú sí kò ní bí àwọn wọn ò bínú bí ọmọ aláǹdá wọ́n ẹ̀tọ́ wọn ni láti jáde ẹ̀tọ́ wọn ni láti fẹ̀rònú hàn ṣùgbọ́n àwọn àgbàlagbà míì tán jẹ́ bí ẹrú ẹgbẹ́ mi àbáwọn míì tó jù wọ́n tó ju irú àwa lọ kí ló ń ṣe wọ́n kìnnìkan ṣáwọn nìkan ní but a lè máa bá bẹ́ẹ̀ lọ bí àwọn tó bá ṣáájú wa tí wọ́n yẹ pé gbà ṣàmọ̀ tẹríba kò dáa tó even bá ṣe máa ń sọ wípé àwọn ọkùnrin àbàjẹ́ ọkùnrin mi ó bàjẹ́ níbi pé ó lè gbé àlè wálé kó ní kíyàwó lé kó ru àmàlà fún ṣùgbọ́n àlè gan tó hàn pé ẹni tó wà lé ẹ kìí ṣe nànáàmù a ní ẹ̀ṣẹ́ alájì níta àbá lè àbí pásítọ̀ àbí wẹ́fà níta àbá ti lè ṣe ní hòtẹ́ẹ̀lì àbí ìwé kan kí n wá sílé yìí èyàn ò la ilé ayé yìí béèyàn bá ń rọ̀ even táwa kà ní bíbélì wọ́n ní èṣù gbìyànjú láti dorí ìjọba ọlọ́run kodò adágbára ló ń jẹun torí ta ó bá dákẹ́ ṣùgbọ́n nítorí pọ́lọ́ ń jù lọ wọ́n tẹ̀ mọ́lẹ̀ tó ẹ pé borí ọlọ́run lọ́dún ni ìwà àkàlà bá máa pè níwà rere ní ayé ìsìnkú mi ṣe dárò ní ohun ọkọ sínú báíbù o ìwà ìkà ní àbá máa pè ní ìwà rere torí ẹni tó ní agbára òun ló máa ń dictate wọ́n ń tàn wá tí a bá sọ pé law kíní kan morality ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún yín bí wọ́n bá ìmọ̀táwà nínú òfin ẹni tó bá ní agbára àkóso ibi tí èèyàn bá wà in tó bá nígbàgbọ́ òun ló máa ń di òfin in tó bá ní ìgbàgbọ́ ẹ wá pé òfin ok ẹ wo lu jamb ní ìsìn for example one cut off mark is 200 ó ṣe wálẹ̀ nígbà kan bí 1240 ní ok ẹ wá wo bó ṣe le tó ìwọ tó bá lọ sí àwọn iléèwé kọ̀ọ̀kan irú àwọn iléèwé kan bó ṣògùn sọ̀yẹ̀ o lè gba 200 yẹn o lè gba 240 yẹn torí pé foundation yẹn ò dáa kí ló tí foundation yẹn ò dẹ̀ fi dáa nítorí pé o ò ní ààyè sí àwọn ẹ̀kọ́ nítorí kò sí owó láti lọ sí irú bẹ̀ ní ayé àwọn Awólọ́wọ̀ àtàwọn tó tẹ̀lé wọn bíi Jákàndé Bọ́lá Ìgè kankan bàbá rẹ ò nídìí kó jẹ́ ọlọ́lá kó o tó lè lọ sí university tó dáa kó o tó lọ sí primary school tó dáa tó wàá gba ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wà yìí àwọn bíi Ìgbògìlà Ìlọ́ra Fìdítì Igbó Ọrà ẹ má bínú ìyẹn tẹ́ bá jẹ́ ibẹ̀ la lọ ṣùgbọ́n ẹ bá ń sọ òyìnbó ní ìṣẹ́rò pé bóyá Cambridge láti kọ́ chemistry gbogbo tá bá nínú ọgbẹ̀ nítorí àyẹ̀ wà ní ṣùgbọ́n àwọn alágbára wọn sọ pé 250 àwọn their own standard ẹni wọ́n impose wọ́n máa sọ̀rọ̀ ńgbà mi àwọn commissioner mi wọ́n ní àwọn women kìíní kan wípé look at somebody is just sending her child kó lọ máa ta gálà ní títì ta ló wù kọ́ mẹ́ ọmọbìnrin ọmọkùnrin nínú ọ̀sán gangan báyìí kó lọ lójú títì kó máa sá lọ ṣùgbọ́n ńgbà tí ọkàn tiẹ̀ ti balẹ̀ àpè it is illegal to do street trading ìṣe kìíní kan to do street trading nítorí pé
níbi àyè ibi tẹ́ ẹ wà lẹ fi ń pa àṣẹ yẹn, ṣùgbọ́n tẹ́ ẹ bá jẹ́ kí ó level táwọn sọ ọ̀lẹ ni ẹ ṣe bí àtijọba àtòbí wọ́n fún ẹ láyè pé kó lọ sókè ìwọ ló lọ sókè, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn tó ń pè ní hoodlums yẹn ìlú ló sọ di bẹ́ẹ̀, ìlú ló sọ wọ́n di bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ tó ń gun márúwá lónìí tó ń gun fúnkẹ́kẹ́ wọ́n níṣẹ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n wọn ò lè ṣe torí pé kò sí ètò ọrọ̀ ajé láti ràn wọ́n ní ọwọ́ nígbà tí wọ́n ní wọ́n lọ ń fọ́lé oúnjẹ wọ́n lọ ń ṣe gbá wọ́n ṣàwo wọ́n arrest wọn nísìn mi ò sọ pé àwọn tó lọ ń fọ́ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù o nǹkan kan báyìí ṣùgbọ́n oúnjẹ bí wọ́n bá kẹ́ ẹ ṣe sílẹ̀ irú èmi ò ní lọ síbẹ̀ kì í ṣe pé mo dáa ju àwọn tó ń jalè nítorí mo ti jẹun lánàá mo ti jẹun láàárọ̀ mo sì mọ̀ pé ní agbára Ọlọ́run màá tó tálẹ̀ jẹ ṣùgbọ́n ẹni tí ò tí ì jẹun tí ò nírètí ajá tó yó kò yí ṣọ̀rẹ́ ajá tí ò yó mo lọ jẹun níbì kan níjẹta mo rí rice àwọn kan fún wọn ṣe èyẹ ni pé mọ́mì ṣé kìí ṣe looted rice ni mo ń jẹ to my shock tí sí ìyàlẹ́nu mi màmá yẹn sọ wípé bá a tún rí irú ẹ̀mí ẹ̀ á tún gbà bá a tún rí irú ẹ̀ á tún gbà wọ́n ti sọ wá di ẹranko àwọn tó wá sọ wá di ẹranko yẹn àwọn ló ń ṣe òfin kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ èèyàn tó jẹ́ tíṣà lásán tó jẹ́ dókítà tó jẹ́ kinní kan á wá di politician á wá dé ipò láàrin ọdún kan àbọ̀ ọdún méjì á di olówó ní orí tajé ṣe òun ló ní gbogbo ilé mẹ́rin márùn báyìí òun ló ní shopping mall owó ìlú ni owó àwọn èèyàn wa ní àwa tí a ti dàgbà sí ẹ̀ṣẹ̀ ìwó ọlọ́run kò sí tọ́lọ́run lè bá yín ṣe èèyàn ló máa ṣe ìbẹ̀rẹ̀ àti túnṣe òun làwọn máa sọ̀rọ̀ sókè yìí ni wọ́n ń ṣe. ẹgbẹ́ fún bàbá mi tábà wá mú ẹ ti sọ pé ẹ débi tó ti ń ṣe protest ẹ kò síjà ọgbẹ́ lọ tó níjó ọgbẹ́ lọ dáadáa 2010 2020 bẹ́ẹ̀ni àárọ̀ ọjọ́ yẹn la jí la gbọ́ pé àwọn tí ń jó police station ní orílẹ̀ o wọ́n ti ń ṣe kinní kan gbogbo ẹ̀ ṣáà ti ń gbóná kò pẹ́ náà ni gómìnà wa Jídé Sanwó-Olú ní kọfíù nǹkan gbé gbogbo ẹ̀ ṣáà dé kò pẹ́ lálẹ́ ẹjọ́ yẹn àwọn bẹ̀rẹ̀ sí yìnbá ṣáàrí gbogbo ẹ̀ gbé kinní mo fẹ́ bèèrè lọ́wọ́ yín sà kọfíù tí gómìnà wa ṣe ń jọ yẹn kí lẹ rí sí àti pé torí a ti ń bèèrè pé àwọn ta ló yìnbọn ní láti bí ọ̀sẹ̀ à ń gbọ́ sà ẹ bá mi yànnà náà ìjọ yẹn 2010 bó ṣe ṣẹlẹ̀ bí lẹ rí sí bó ṣe di pálẹ̀ tí Lẹ́kì ṣùtì yẹn bẹ̀rẹ̀. ẹ ṣeun títí di wàhálà tó máa ṣẹlẹ̀ tó wá ṣẹlẹ̀ kì í ṣe 2020 yẹn ló ti bẹ̀rẹ̀ ìjọba ló fa wàhálà ìgbàgbọ́ tàwa nìyẹn o àwọn tó bá gbèsè yìí ìjọba àwọn náà lè wá sọ tiwọn màá sọ ìdí tá a fi ní pé ìjọba ló bẹ̀rẹ̀ kínní kẹ́rántí pé nígbà tó fi máa di bí the 14th or 15th and 16th àwọn jàǹdùkú wọ́n ti lọ ń bá wọn l'Àbújá l'Èkó n'Ìkẹjà wọ́n ti lọ ń bá wọn in fact ní ọjọ́ kan bẹ̀tẹ́ pé wọ́n gbé mọ́tò bọ̀gìnì tó ń pè ní BRT bí 200 people tó wá ṣígun wá bá àwọn ọmọ wa kó tó dìgbà yẹn àwọn kan ti wá before ọjọ́ yẹn tẹ́ pé àwọn ọmọ lé wọn dànù wọ́n tó kó wọn wá àwọn ọmọ lé wọn dànù ní ìgbà yìí ló fi di pé alága àwọn awa mọ́tò ní ìpínlẹ̀ Èkó tó ń pè ní ìmúrúkọ ẹ̀gbọ́n Musiliu Akínsànyà ìyẹn náà jọ́jú pé òun ò mọ kankan pẹ́ o láyéláyé kì í ṣe òun o wọ́n ní bàbá aládò náà sọ pé àwọn náà ò mọ kankan pẹ́ o but àwọn kìíní ti ṣẹlẹ̀ ní àtàbújá tẹ̀ tó wá burú àwọn táwa ń rí wò àfi tó yẹ pé fíìmù náà tó ní tó gbọ́dọ̀ àti ọ̀nkan nìsín wọ́n ní fíìmù ní wọ́n ní Hollywood ní a rí mọ́tò àwọn tó ń ṣiṣẹ́ security fúnjọba tó ń gbé àwọn gbàdàdá ní mú dàdá ní láti fi lọ mọ àtàkì àwọn èèyàn ìgbà tó wá dàbí pé nígbà tí àwọn kíní yóò bọ́ sí tí ò bọ́ sí ni agbára ìjọba gangan wá dé ṣe rí ti curfew tí gómìnà ṣe èmi ò lè bá gómìnà wí lórí pé ó pe curfew torí bá a ṣe gbọ́ ọ̀gá ọlọ́pàá kan tẹ̀ ti pè mí níbi aago bíi 11 níjọ́ 2020 wípé
kíní protest tó máa ń lọ dáadáa yìí ó máa dàbí ẹni wípé àwọn jàǹdùkú wọ́n ti lọ́wọ́ sí o ẹnu wọn náà mo ti ń gbọ́ wípé wọ́n ti ń sun orílẹ̀ police station pé àwọn kan ti ń jà ní alápẹ̀rẹ̀ kankan báyẹn mo ní àwọn ọmọ tí wà yìí ṣe bẹ́ẹ̀ ọ̀gá ọlọ́pàá kan tó ní àwọn gbọ́ pé wọ́n fẹ́ sun aláùsá police station mo pe ọ̀gá ọlọ́pàá náà mo ní àwọn ìṣàgùn bẹ́ẹ̀ àwọn protester ni wá àwọn ọmọ tèmi rí o tí mo dẹ̀ ń bá ṣe kán fọkàn wọn balẹ̀ ó dẹ̀ jẹ́ ayọ̀ tèmi wípé aláùsá police station tó súnmọ́ ibi tó ti ń ṣe tán ti ní torí iwájú parliament níwájú house of assembly òun ni àwọn ọmọ wa wà fún bí ọjọ́ mẹ́tàlá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún pé kò sí tó ṣẹlẹ̀ ń bẹ̀ so tí àwọn gómìnà máa ní information ju irú àwa yìí lọ so tán bá láwọn ṣe curfew èmi ò lè bá wọn wí fún yẹn ṣùgbọ́n ẹ wá rí wípé ọ̀rọ̀ sójà dé ọ̀rọ̀ sójà òde nígbà tó yẹ pé láago bíi 12 aago kan aago 11 wọ́n ní wọ́n ti ń sun orílẹ̀ wọ́n ń jà ní Kétu àwọn kan ní kí wọ́n ti ń yìnbọn ní Mushin sójà ò mọ̀ débẹ̀ ó sì wá jẹ́ wípé ìgbà tọ́rọ̀ sójà máa ṣẹlẹ̀ Lẹ́kì ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ mo sọ pẹ̀lú ìdánilójú ti Ìkẹjà wípé sójà kọ́kọ́ wá síbẹ̀ àrí wọn ní 3 vehicles wọ́n tó bí 15 àwọn ọmọ wa tó wà ní ilẹ̀ wọ́n ju 3,000 lọ wọn ò tẹ̀lé káwọn sójà yẹn bọ́lẹ̀ wọ́n kàn lọ yọ̀mọ́ wọ́n bò wọ́n lọ àwọn náà ò tẹ̀lé apá àwọn kan wà kí ni nígbà tó tún di bí aago bíi 7:30 àwọn sójà míì tún wá bíi 45 in number àwọn ọmọ wa wọ́n sọ fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n dàbí pé wọ́n iṣẹ́ Yorùbá ṣùgbọ́n tó lead wọn wá ọ̀gá sójà yẹn Yorùbá ni àwọn ọmọ sọ pé ó ṣọmọlúàbí ó sọ fún àwọn wípé ó dáwọn kankan pé ó dà pé èèyàn ni adarí wọn bí ẹni kan kúrò bí torí pé tí wọn ò bá kúrò bí á ṣe kinní yẹn fún wọn bí àwọn ọmọ wa ṣe sọ fún wa ni mo ṣe ń sọ yìí á ṣe kinní yẹn fún wọn ìyẹn láláwúsá níbi aago bíi 7:00 ṣùgbọ́n iná ti ń dáhùn ní Lẹ́kì láti bí aago bíi 7 àbí bíi sàkáání yẹn iná ti ń dáhùn ń bẹ̀ pé wọ́n á ṣe kinní yẹn fún yín pé sọ fún ẹkẹ kúrò ní ibi àwa tún èrò àpàgbà tá àti wọ́n pé ìlú ti ń dàrú tẹ́lẹ̀ ní àárọ̀ yẹn àti ní pé káwọn ọmọ wa kí wọ́n padà sí bẹ́ẹ̀sì wa that is Alausa something NSAS protesters are not hoodlums àwọn míì tán lájẹ́ndà míì tán ní àjẹ́ndà míì tán bá ti rí nǹkan báyìí wọ́n lè fẹ́ korí ìbọ̀ èmi ò lè bá gómìnà wí pé wọ́n ṣe kọ́fì ṣùgbọ́n in tó wá ṣẹlẹ̀ ní alẹ́ bá a ṣe gbọ́ tàdẹ̀ ń rí lórí wọ̀mọ́ọ̀máwòrán gbogbo ẹ̀ báyìí àbí social media ó di pé ká máa ṣíná fún ọmọ ìlú tó mú flag dání tán ṣe gbá tán ṣàwo àwọn kan dé wọ́n ní rárá wípé iná tó ń ṣí fún yẹn òkè ni wọ́n yìn sí ìkíníkà ẹ̀gbẹ́ ni wọ́n yìn sí Yorùbá ní ìbọn lápátí ìbọn ò lápátí bàbá ta ló fẹ́ kán fojú ìkan bòun ó di bó bá rí mi ojúlé ẹyọ sọ fún ẹyẹ pé òkú ń bọ̀ kì í wá ṣe àwọn sójà nìkan ìkan lè mọ̀ wípé lóòótọ́ àwọn sójà wá ọ̀gágun kan wá tí wọ́n pè ní òmátà àwọn tó rí wọn pé ẹ̀yin ẹgan ló tẹ̀tún dáwọ́ iṣẹ́ dúró wípé to control the soldiers nígbà tí wọ́n dẹ̀ lọ àwọn tó wà ń bẹ̀ sọ pé àwọn sójà yẹn lọ ṣùgbọ́n wọ́n ti ṣọṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti fara gbọ́ta ọ̀pọ̀lọpọ̀ ti ṣèṣe àwọn ambulance tí wọ́n fẹ́ wá gbé àwọn èèyàn tó ti ṣèṣe àbẹ́ tó ti kú wọ́n ní wọ́n jẹ́ kí wọ́n débẹ̀ wọ́n dá wọn padà a ní àwọn ojú mi tó táǹpé ní eye witness a ní wọn so wọ́n nígbà táwọn ẹ lọ tán ni àwọn tí àwọn èèyàn gbàgbọ́ pé SARS náà ní pé àṣẹ ọlọ́run ti dìsàn tí àwọn ọlọ́pàá wá wọ́n tún wá ṣe ọṣẹ́ tí wọ́n tẹ́báka premium tàbí ìṣẹ́ta toríṣẹ́ rí kò sí bẹ́ẹ̀ ṣe lè bo irọ́ òṣìṣẹ́ ní òlòkè
èèyàn ò lè irọ́ kó wo báyìí iṣẹ́ ló máa dàbí ìyẹ́ lórí òtítọ́. Àwọn tí ò tẹ̀ wá ṣe EndSARS protester lásán tí wọ́n ń gbé ẹ̀gbẹ́ bẹ̀ àwọn náà wọ́n ti ń jẹ́rìí sí pé lóòótọ́ àkéní ìṣẹ̀lẹ̀. Èmi náà a ń lọ sí panel ẹgbà tí àwọn panel sọ pé àwọn fẹ́ lọ sí Lẹ́kì ọ̀ngàn ní bá ìjẹ tàbí ìjẹrin àbí ìjarun ni wọ́n lọ tó ti fẹ́ tó bí ọjọ́ 11 tí kíni ti ṣẹlẹ̀. Èmi sì rí kíní àwọn tààbọ̀n ńlẹ̀ gbogbo alárí tààrí. Ẹni tí ó wá tó ń ṣẹlẹ̀ lẹ́yìn yẹn ni wípé tẹ́ bá rí pé kọ́fì yẹn continue ìjọ́ kejì ìyẹn gan lọ́pọ̀lọpọ̀ èèyàn tó wá mọ̀ wípé ìjọ yẹn gan tó wá burú ju ìjọ Tuesday lọ. Ṣe rí tíjọ́ yẹn gan ẹ̀ta tó fẹ́ bèèrè ni pé kí ló tó ẹ pé gbogbo ìgbà tí wọ́n ní ẹwọ́rú kóòtù táwa lọ́yà ti ń ṣiṣẹ́ kóòtù ńlá lẹ́kọ̀ọ́ the High Court kò sí ọlọ́pàá tó wá defend ibẹ̀ kò sí sójà tó wá wọ́n yàwọ̀ bẹ̀ wọ́n dẹ̀ ṣe fà jàǹdùkú kan ló gbé mo pè ní Lanet Woodlaw ló wọ wíìgì George ó wá gbé bàbá mi lọ́wọ́ Ògún ló wá gbé ìyẹn ìdájọ́ pé tán bá bí yín ìrọ̀yọ̀yọ̀ mo rò pé ti fẹ́ ẹkùnrin ti fẹ́ ṣe adájọ́ àbí lọ́yà tẹ́lẹ̀ ó sì tún gbé fáìlì kan bóyá fáìlì ẹjọ́ ẹ̀ ló gbé àmọ́ ló gbé dáhùn pé tán bá bí yín eré tán bá bí wa bá lára bá yín eré ló lè mọ̀nà báyìí. bàbá aṣọ ibo ló ti ra aṣọ ẹ̀ ṣé ọ̀rẹ́ kọ̀ọ̀kan máa ń fa aṣọ lẹ̀ sí. àwọn adájọ́ ni wọ́n. aṣọ adájọ́ ló tún wọ̀. aṣọ adájọ́ ni àti wíìgì tá a mọ̀ ṣe rí wíìgì àwa lọ́ọ̀yà ó yàtọ̀ sí ti àwọn adájọ́ ṣùgbọ́n lọ́ọ̀yà nìkan ló lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn rò pé bóyá wíìgì nǹkan táwọn adájọ́ yàtọ̀ so ó àpadà torí àwọn àwòrán mi àti fídíò mi tí àwọn òṣìṣẹ́ kóòtù yẹn sọ pé wọ́n ti gbé wígàngán Justice Kọ́láwọlé ṣé jẹ́ ìwádìí Justice Kọ́láwọlé kì í ṣe High Court judge o Court of Appeal judge ni so Woodlaw yẹn gan Lanet Woodlaw yẹn he has promoted himself to Justice of the Court of Appeal lọ́sàn-án gangan láì ka lọ ó kàn ka lọ oríta ó dẹ̀ mú. bàbá ẹni kìíní ẹ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú fáìlì tó wà nẹ́jọ́ nítorí Ọlọ́run tó tún wá gbé fáìlì dání. ó tún wo fáìlì báyìí wọ́n máa gbé yín eré alẹ́ rábìrábì là ń rí. mo jẹ́ tí fáwọn ọlọ́pàá ṣe yẹ̀yẹ́ wípé ẹ̀yin ní ìsà àwọn kan pera wọn ní IG ẹ̀ ti mú àwọn kan pera wọn ní DPO ẹ̀ ti mú ṣé tàwa lọ́ọ̀yà àbádájọ́ ẹ̀ tí mú kí ló ṣẹlẹ̀ pé àwọn ọlọ́pàá wọ́n ń ṣojú ṣáájú mo kàn fi ń ṣẹ̀fẹ̀ ni wọ́n rí DPO mú wọ́n rí IGP mú wàá rí fake justice adájọ́ oní pọ́nlé lọ́wọ́. bàbá irú nǹkan tó ṣẹlẹ̀ ní High Court bẹ́ẹ̀ yẹn sí bẹ́ẹ̀ ni irú ìṣẹ̀lẹ̀ yẹn kílẹ̀ rògbò máa ṣe sí High Court báyìí sí pẹ̀lú irú jàǹbá tó ṣẹlẹ̀ yẹn ṣé a jẹ́ pé gbogbo àwọn tó lẹ́jọ́ nǹkan ẹ là á lọ́yẹ̀ lórí. àyèrọ kì í tán nínú gbọ́sùn kámọ̀rí pamọ́ lọ́ra ṣe rí nǹkan burúkú ló ṣẹlẹ̀ nǹkan burúkú gan ló ṣẹlẹ̀ kì í dẹ̀ ṣe pé nítorí pé fáìlì jó dọ́kúmẹ́ǹtì jó nìkan tọ́pọ̀lọpọ̀ ń rò iyì àti ògo iṣẹ́ òfin olóbàjẹ́ yẹn olúwa mi ẹ̀rọ náà àwa gan tá a jẹ́ lọ́ọ̀yà olúwa mi la máa ń padájọ́ lọ́ọ̀yà nínú lọ́ọ̀yà náà ló ń dadájọ́ olúwa mi ní bá a ṣe wà lórílẹ̀‐èdè yìí àwa nígbàgbọ́ pé tán bá yẹn èèyàn kan ní òṣèlú ìbàjẹ́ mínísítà bàjẹ́ gọ́vnà gan tán bá lẹ́ni adájọ́ ni ọ̀wọ́ wà lára adájọ́ wọn táwọn pé gọ́vnà olóṣèlú ni members of parliament olóṣèlú ni tán bá sọ pé adájọ́ lẹ́ni yìí ẹ̀rọ ni o adájọ́ náà kò lè lọ́mọ tí ó tàkásùfé kò kàn lè máa jẹun bí ọba ni wọ́n wọn ò lè ṣe bó ṣe wù wọ́n ṣùgbọ́n nígbà tí ẹ wá sunlé ọlá tẹ́ sọ lé ọlá dahoro tẹ́ tún wọ aṣọ jáde lọ́kàn tiwa lójú rà báyìí ó tẹ̀ wá burú ju ọ̀rọ̀ fáìlì ẹ jẹ́ ká lọ sọ̀rọ̀ fáìlì tí nǹkan bá rí bẹ́ẹ̀ gbogbo ẹjọ́ tó wà ní court gbogbo ẹ̀ ló máa ń ní ẹ̀yìn tá a máa ń pè ní duplicate file pé lọ́dọ̀ àwọn lọ́ọ̀yà apá kìíní lọ́ọ̀yà apá kejì so bábírú EFCC case EFCC á ní fáìlì tiwọn lọ́ọ̀yà tó ń ṣe defender tó ń defend
òun náà ni tiẹ̀ náà wálẹ̀ wọ́n wà pé wọ́n tọ́rọ̀ bá ti wá rí báyìí wọ́n wà pé wọ́n ẹ wà jọ ṣé ẹ mọ̀ pé learned friends la máa ń pera wa ìtumọ̀ learned friend yẹn kò yọ̀pọ̀lọpọ̀ èèyàn kò yọ̀pọ̀lọpọ̀ lọ́ọ̀yà gan ibi tí wọ́n ti gbé iṣẹ́ law wá àwa méjèèjì ẹ̀yin lè mọ ẹ lè wà fún apá kan ẹ̀mí wà fún apá kejì ṣùgbọ́n má ṣe kọ́ wa gangan ni wípé in tó jà jù fáà méjì ni pé kárí pé òdodo ṣẹlẹ̀ justice is done ìyẹn la fi jẹ́ friends even though èmi á fẹ́ jà fún client tèmi èmi á fẹ́ jà fún client tèmi ṣùgbọ́n bá ṣe train wa client méjèèjì yẹn wọn ò gbọ́dọ̀ gbé wọn ju ìfẹ́ ìdájọ́ lọ àti àwọn onídàájọ́ so àjọ jókòó kíní kan tẹ fáìlì bẹ́ẹ̀ ni tí ẹ dà òun náà ni so ojú àpálẹ̀ mọ́ dojú ara ṣùgbọ́n nothing at all is bad so generally you will overcome that problem ó ti dá ìfàsẹ́yìn sílẹ̀ ṣùgbọ́n ẹni tó bá lẹ́jọ́ tó wá fi pé ó ti tánu ó ń tan rẹ̀ ni kò tán síbẹ̀ ṣé tí mo ṣe ń sọ̀rọ̀ lọ tẹ́lẹ̀ ṣé wọ́n bá dijọ́ kejì ẹ rí i pé gbogbo ara àwọn míì tí ò dá tó yẹ pé èmi rí ọ̀kan tó yẹ pé àwọn jàǹdùkú yẹn wọ́n fèsì ọlọ́pàá pẹ̀lú ìbọn mo rómi tó yẹ pé àwọn ọlọ́pàá yẹn ti ẹ̀ gbìyànjú wọ́n bọ́lẹ̀ nu mọ́tò wọn wọ́n dẹ̀ ń sá fáwọn tó ń sọ wọ́n lókò mo rí ẹ̀ṣẹ̀ rí ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ tó yẹ pé wọn ò jà wọn ò bà iléeṣẹ́ jẹ́ táwọn ọlọ́pàá padà nù à ń ṣe ètò lórí ẹ̀ lọ́wọ́ táwọn ọlọ́pàá padà nù ó tó dà yà á lẹ́nu pé jọ́ Wednesday jọ́ Thursday yẹn àgbúrò àwọn sójà mọ́ ẹ̀yìn wàá mọ̀ bóyá ojú mi ni òkàlẹ́ tí òkàtà o ṣùgbọ́n àwọn bá tá a mọ̀ ni wípé gbogbo ọṣẹ́ tí ìbá àṣẹlẹ̀ táwọn sójà ní páńpẹ́ ìjọ òru Tuesday ló mọ but ìjọ Wednesday ìjọ Thursday ìjọ Friday a sọ pé àwọn jàǹdùkú tí wọ́n ń rèpù tí wọ́n ń lọ àtàkì àwọn kan fẹ́ lọ gbé màlúù ní màlúù ní fágbàbíbì kan ìyẹn ló fa oríṣiríṣi wàhálà àwọn àwà burúkú tí ò dáa ní tí à ń sọ nìyẹn ṣùgbọ́n báwa ṣe rí sí tó bá yẹ wípé àwọn tó ń ṣàkóso ìlú tó bá yẹ pé wọ́n ṣe kìíní ẹ̀ dáadáa ni kò sí tó ṣe àwọn kan sọ pé wọ́n ti pẹ́ jù lẹ́yìn ọ̀sẹ̀ méjì kò yẹ kán tó máa ṣe protest wọ́n torí pé democracy ò tí ì yé wa ni ẹ lè ṣe fóṣù mẹ́fà. àwọn ìlú kan ṣe fọ́dún kan kọ́ńgà bí. àtàbábẹ̀ lọ́wọ́ gbogbo àwọn police formation nísìn not just DPO divisional office police headquarters ṣé wọ́n ní water cannon ni tear gas mélòó ni wọ́n ní ó sì jẹ́ pé ìbọn bẹ́ẹ̀ pé ẹ̀mí ìgan òrí lè jọ wá ní ojú torí òfin gan ká bí wọ́n ṣe ń ja ogun wọ́ọ̀ tó máa sọ pé wọ́ọ̀ yẹn kíkà ṣe pé tó péjọ wọ́ọ̀ ti dé tí bófọ̀rọ̀ òfin ṣe jẹ́ tó bá ti kọ́nà ọ̀tá tó bá gbọ́wọ́ ẹ̀ sókè tó sọ̀rẹ́ńdà o ò gbọ́dọ̀ pa o ò lè róbìnrin kó o pa àbí kó o rape ẹ̀ o ò lè rọ́mọdé kó o pa because èèyàn lèèyàn sì máa jẹ́ pé ẹlẹ́ran ara ni o ẹ fi páńpẹ́ sí lọ́wọ́ ẹ ṣùgbọ́n tí wá ń bì yìí ò ní pé ìyáláyà yín ẹ̀yin lójúláyà èmi ò sọ pé àwọn ọmọ jàǹdùkú dá o kò sí ẹ̀mí ò sì rí activist kankan tó lè support criminality àmọ́ agbófinró àti ìjọba àṣejù wọn ti pọ̀ jù ìyẹn náà ló sì fa ókè wóró tí mo ṣe kà ńgbà mo dé studio yìí nìbàdàn wọ́n ṣù picture àwọn ti kó sójà sí ìbàdàn ó wá na olókìní obìnrin yẹn ṣe olówó indecent dressing ó wá mú ẹgba ó wá nà ọmọkùnrin kan lóun kàn lórí ọ̀kadà ni wọ́n wá ní kóun bọ́ orílẹ̀-èdè fìlà wọ́n ní kóun bọ́lẹ̀ wọ́n tó wọ́n ní kí kóun sí fìlà wọ́n dẹ̀ sí fìlà wọ́n ní ẹ̀yìn look at your hair wọ́n dẹ̀ dóhun jókòó wọ́n dẹ̀ bá burú ohun ìwé wọ́n tún agbowó wọ́n tún gbowó ṣẹ́ bábà lọ́wọ́ òun kò yí àwọn àṣejù ẹ wo ti Iléṣà tí wọ́n ní káyọ̀ máa róòlì tí wọ́n máa yí nínú ẹ̀pọ̀tọ̀ ẹ̀yìn bí ọ̀sẹ̀ tó kọjá ó yá àwọn navy kan àwọn àṣejù yẹn bọ́ nínú bẹ̀ náà lọ́sẹ̀ tó kọjá ní gbogbo àti ẹ̀yìn dàrú káàkiri orílẹ̀-èdè la rí fídíò kan tí naval officer kan tó ń bá ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá yẹn wí pé mo ní kẹ́ má máa yìn mọ́ ẹ má yìn tear gas mọ́ ẹ bọ́ sẹ́yìn mi
ẹ bọ́ sẹ́yìn mi mo ti bá àwọn tó ń protest sọ̀rọ̀ ẹ má ṣe so kò sẹ́ni tó wo kínní yẹn tí ní ò dùn pé bó ṣe kó rí ni gbogbo àná làmọ́ àwọn tó bá jẹ́ àṣejù kì í ṣàṣejù ní wípé ṣe wọ́n ti ní kẹ́ wọlé wọ́n ti ní kẹ́ má jáde ó dẹ̀ wá jáde á wà fòrò gbé ẹ oró kídẹ̀ ni oró ikú ìyẹn òfin kọ́ òfin ògbà yẹn wọ́n wá ní kó set up judicial panel gẹ́gẹ́ bí olórí ìlú wa ṣe sọ pé gbogbo gómìnà pé kí wọ́n set up panel kó di pé gbọ̀n wọn tó bá ní complain ní o nǹkan tó di ṣẹlẹ̀ sí wọn gbọ̀ngàn mọ́ra wọn kí ní ìgbà bákan ìyẹn wá jẹ́ nǹkan jẹ́ pé fi sọ̀rọ̀ sókè ń pé judicial panel tẹ̀ ń set up yìí bó ṣe yẹ kẹsẹ̀ tẹ̀ bó ṣe yẹ kẹ gbé kalẹ̀ kọ́ lélẹ̀ mo wá fẹ́ kẹ́ túbọ̀ àyànnà nú ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ sókè yẹn ń pé kí ni nǹkan tẹ̀ ń sọ gangan kó yẹ̀ wọ́n ara lé kalẹ̀ mọ̀ nǹkan tẹ̀ ń sọ gangan. ẹ ṣeun ìgbà tá a sọ̀rọ̀ sókè níbi ìjẹrin lórí tọ̀rọ̀ panel ti Èkó nìkan ni ìgbà tí a bẹ̀rẹ̀ protest tí àwọn tó ní protest gangan tán mú five for five demands àwọn ìjọba wọ́n sọ wípé ọ̀gá àgbà bàbá Buhari wọ́n ní àwọn gómìnà ẹ lọ síbẹ̀ tó dáa ni a ní wàhálà pẹ̀lú wípé ẹ lọ ṣe judicial inquiry nípa gbé ìwà àbàjẹ́ tí àwọn ọlọ́pàá tá ń pè SARS ti hù ọ̀gá wa Sanwó-Olú òun fi restitution kún that is kí ni ká ti pè restitution Yorùbá nìsín ìdápadà gbà owó gbà má bínú pé bá ìṣẹ̀lẹ̀ kò sí tó burú pẹ̀lú yẹn àwọn ò ní ìṣòro pẹ̀lú yẹn ìṣòro tá a ní òun ni lórí ọ̀rọ̀ ńgbà tí Babájídé Sanwó-Olú gómìnà wa sọ pé òun wá fẹ́ kíní ẹ̀ lójú o wípé kí panel tóun dálẹ̀ lẹ́kọ̀ọ́ tóun yàn pé kí panel yìí kó tún wá wo ọ̀rọ̀ Lekki shooting àwọn yẹn la sọ pé kò jọ ní pé kí panel kò má jókòó ṣùgbọ́n ẹ fi mọ ní ọ̀rọ̀ SARS lórí ti Lekki shooting ìtawà ń sọ ni wípé gómìnà gan lọ́wọ́ ń bẹ̀ kò tún wá tún sọ òtítọ́ ní bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ń yí ọ̀rọ̀ yẹn ń tà sí ọ̀rọ̀ yẹn ń sún ó bá lọ síwájú á tún lọ sí ẹ̀yìn ìyẹn làwa ń sọ wípé nígbà tẹ́ dá nǹkan sílẹ̀ òótọ́ gómìnà láṣẹ ní lábẹ́ òfin láti set up judicial panel of inquiry ṣùgbọ́n mo fẹ́ ṣàlàyé kíní kan dájúdájú fáwọn èèyàn ìṣòro tiwa pẹ̀lú ẹ̀ ní wípé ta ni eṣin ìbágbè tí kì í bá ṣe elégbò ìwọ ló dá wọn sílẹ̀ ìwọ ló pe sójà wọlé ẹ̀ǹgbà táwọn sójà ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé ìwọ ló máa pè wá ló tó jẹ́wọ́ wípé ìwọ ló pè wọ́n ọ̀rọ̀ wá di wípé kí ló ń tàn sójà náà kọ́kọ́ wá sọ wípé àwọn náà mọ bí. ara tá à ń bọ̀ nìyẹn kì í ṣe gómìnà nìkan ló ń ṣe pambolambola àwọn mílítìrì náà ń ṣe pambolambola wọ́n ń ṣe pambolambola and the more you look the less you see ọ̀rọ̀ wọn náà ṣe wọ́n tí wọ́n kọ́ sọ sójà kọ́ sọ wípé àwọn ò tí ẹ̀ mọ̀ kankan pa àwọn ò tí ẹ̀ mọ̀ kankan pa later wọ́n tó wá sọ wípé gómìnà pé àwọn ni wọ́n tó sọ létà pé àti ẹ̀ ṣúùtì rí létà a ṣúùtì o ṣùgbọ́n ẹ̀bù la ṣúùtì ẹ̀bù blank ẹ̀bù la ṣúùtì ọ̀rọ̀ náà wá rí bákan ṣùgbọ́n èmi dé Lẹ́kì ọ̀hún. bẹ́ẹ̀ sì yànnà náà tí àwọn àmì yẹn jà sọ ti gómìnà náà kọ́kọ́ sọ wípé gómìnà náà kọ́ sọ pé ó ní pé ó kọjá agbára òun ó kọjá agbára òun pé direct tó kọ́ sọ ní pé beyond forces beyond my direct control ẹni bá ka òyìnbó dáadáa tó gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáadáa ní tó sọ ní pé beyond my direct ó ti yẹn nígbà tí fi hàn wípé ó mọ̀ ń pa ẹ̀ ọ̀rẹ́ mi kan àgbà mòfin ni tó ń pè Sam àjọfà ọ̀rọ̀ yẹn mo ní gómìnà yìí mọ̀ ń pa ẹ̀ ìgbà tó yá ẹni ẹ náà ó gbà pé ó mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n ní pé kò láṣẹ láti direct military bí wọ́n ṣiṣẹ́ wọn èsì àwa ni wípé ajá yàtọ̀ sí ìkookò
ó yàtọ̀ sí ògìdán. Ọlọ́pàá òun ni ajá nínú ìlú, ajá ó sì lè gbọ́fẹ́, ó sì lè ṣe. Ṣùgbọ́n èèyàn lọ gbé ògìdán, ẹ rí pé ẹgbẹ́ ògìdán wọ̀lú, ṣé ẹni bá pe àmì ǹjẹ́ nígbàtẹ́ tí tẹ́yìn náà ẹ̀yìn náà àti àwọn ọgbọ́n ti dàgbà, ǹjẹ́ ẹ̀rí àmì kò mú handcuff dání rí, ẹ̀rí àmì kò mú tear gas dání rí, ìbọn ni wọ́n pè èèyàn ní ológun ó yàtọ̀ sí ọlọ́pàá. Even àwọn àbá sọ pé ọdẹ yàtọ̀ sí jagunjagun, níwà ọdẹ náà gbébọn o, ṣùgbọ́n jagunjagun warrior ó yàtọ̀ sí ọdẹ hunter. When you call in the soldier, bí wọ́n ṣe kọ́, bí ìgbà tí wọ́n pé wọ́n lè jẹ́ teacher, ẹni kó mọ̀ ní ìmọ̀ ẹ̀ ń tara yín. Sójà jagunjagun ni, tẹ́ bá pe sójà bẹ́ẹ̀ ní rán Ṣàngó lọ́wọ́ ẹ̀ ni. ẹni wọ́n bẹ Ṣàngó lọ́wọ́ ẹ̀, ẹ̀wà ni ó bá lé jẹ́ ògbókò jẹ́, kí lẹ fẹ́ kí Ṣàngó ṣe? Sójà Ṣàngó. So gbogbo ọ̀rọ̀ yẹn bí tẹ́wọ̀n pé àwáwí, afterthought, káṣáàrí nǹkan wí. Ìgbà tó yá gómìnà wá sọ pé àwọn èèyàn kò sẹ́ni tó kú. Ó kọ́ sọ pé kò sẹ́ni tó kú, nígbà tí ó tó sọ pé èèyàn kan kú, ó tó dé sẹ́ni, ó lè dẹni méjì tó kú. Gómìnà ń gangan wọ́n lọ sí hospital, wọ́n dẹ̀ show picture tá a rí pé èyí tó mú àwọn èèyàn tó wà lọ hospital kì í ṣe pé mo fọrùn rọ́ nìkan, mo fẹ̀gbẹ́ ṣèṣe, iná dáhùn lára wọn ni. Ṣé ó wá ṣe é ṣe káàtẹ̀ fi kọ́ mọ́ káàtì mọ́ rí ẹ̀rí? Àwọn kan ń dánu, wọ́n ní ó yà mí lẹ́nu, àwọn èèyàn wa míì ọlọ́mọ ìkí laburú kó kàn wọ́n kó kà wá náà. Àwọn òkú dà irú wọn ni wọ́n sọ ìtàn àáfà apálára fún, tí ẹ pé wọ́n fi orè gbé àáfà lọ nílùú Èkó yìí bí 1958 tàbí nǹkan kan, wọ́n lòrò gbé lọ, wọn ò tó ta fi ń sọ̀rọ̀ yìí, kò sẹ́ni tó rí òkú àáfà apálára. Ṣùgbọ́n nígbà wọ́n ṣe ìdájọ́ ẹjọ́ náà, gbogbo àwọn tó mọ̀ sí oní wọ́n yẹgi fún. Nígbà wọn ò ṣe sọ pé òkú apálára dà, òfin ti kọjá gbogbo yẹn. Tí wọ́n bá ti rí ẹ̀rí tó dájú tó pé ó hàn pé ìwọ ló ṣe báyìí. So àwọn tó wà ń bẹ̀ wọ́n sọ wípé bọ́n ṣe ń báwọn yẹn ṣe ń ṣubú láti káwọn kan gbé àwọn kan lọ, nǹkan kan ń ṣe àwọn ẹ̀rí míì náà tó ń jáde. Ṣé rí òtítọ́ kò ṣe pa, bẹ́ẹ̀ lẹ́ẹ̀kì mọ́lẹ̀ gan, ìwọ tó kí òtítọ́ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ń gbódómì ni, ìdúró ò ní sí, ìbẹ̀rù ò ní sí. Ọ̀rọ̀ àwọn sójà military ó tako ti gómìnà, ọ̀rọ̀ military ó tako military, ọ̀rọ̀ gómìnà ó tako gómìnà fún rẹ̀. Ní tó sọ lánàá kò bá ti jẹta mú, ní tó sọ ní àná kò bá tò ní mú. Làwa fi sọ wípé wọ́n ló dẹ̀ wá dá panel àwọn honourable justice Òkúwọ̀bí sílẹ̀. Wàláì àwa tá a ti iṣẹ́ tá a jẹ́ mọ́ justice Òkúwọ̀bí, adájọ́ àtàtà ni táwa fi mọ́ fún bí ogún ọdún tó ń ṣe ní Èkó yìí. A gbọ́ pín pé wọ́n gba bribe àbí pé oníṣèdèṣèdè ní ibi tó mọ òfin dé ló ń ṣe ìdájọ́ ẹ̀ dé. Kò sẹ́ni tó perfect o, ṣùgbọ́n orúkọ rere ni wọ́n mú kúrò ní ibi iṣẹ́. Mo dẹ̀ ti lọ sí panel wọ́n jókòó bí ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin àti lọ bí ẹ̀méjì. A lè sọ pé a rí gbàdàrú, ṣùgbọ́n tá à ń sọ ni wípé and it's a principle of law. Alẹ́ yẹn tó dá yín sílẹ̀ lórí ọ̀rọ̀ Lẹ́kì, wọ́n fún tá à ń sọ ni pé ẹni yẹn kò lè ṣe nítorí pé wọ́n fún wèrè lọ́kọ́ á ro sọ́dọ̀ rẹ̀. Ẹ wo ọ̀dẹ̀ tí ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n pe àwọn sójà nísìn, kí làwọn sójà sọ? Àwọn sójà sọ pé àwọn ò lè wá, àwọn ò lè disclose, àfùgbọ́n tí Lagos state government bá ní pé káwọn wá, àwọn á wá. Ǹjẹ́ ṣé Ifá wa ò mọ jánà báyìí? Ifá wa ti ń jánà, láti sọ pé a ní pé pánẹ́ẹ̀lì tí wọ́n dálẹ̀ pé kò ṣe pánẹ́ẹ̀lì olódo, ṣùgbọ́n ṣé èèyàn lè pe ọ̀gá èèyàn kó wá jẹ́jọ́ ń ṣejú ẹ̀ ọ̀gá ẹ̀, torí ọ̀gá wọn ní kí wọ́n ti porúkọ ẹ̀ justice
gọ́vnà Sanwó-Olú àti pé ká tún má gbàgbé o kí ni ìhà ìjọba sírò àwọn judicial panel tí wọ́n bá judicial panel bá ṣe tán wọ́n láwọn ṣe finding kò bind wọn kò bind ìjọba sọ pé white paper wọ́n ṣe recommendation báyìí o àgbà eléyìí ó ti ṣẹlẹ̀ rírèkò yìí nígbà tá a bá rìnrìn àjò sí látúkẹ̀kẹ́ gbogbo yẹn lẹ̀ pé they don't have the Lagos state government does not have the record or tradition of respecting their own white paper. Ìgbà tẹ́nìkan ṣògbé ní Lekki Street Zone wọ́n dá kinní kan lẹ̀ wọ́n dá irú panel báyìí lẹ̀ tẹ́ pé àwọn Justice Ọlátẹ́rù Ọlágbẹ̀gí òun ni wọ́n another fine judge níbo ló bọ́ sí. So àwọn tí ò mọ̀ àwọn ò bá ìjọba jà ṣùgbọ́n à ń jà fẹ́tọ̀ wa ni pé ẹ̀yin nìkan kọ́ lẹ́nu ìlú gbogbo aláàánú. bàbá kí ló yẹ kó ṣe ń rú ìyẹn bẹ́ẹ̀ ti Lekki. a ti sọ yí pé International Commission of Truth the government of Nigeria is involved. o ò lè dájú ara ẹ̀ wọ́n fún wèrè lọ́kọ́ àrò sọ́dọ̀ ara ẹ̀ ìyẹn làwọn ń sọ àwọn UN is an international dimension ká máa ṣíná fọmọ ìlú èèyàn a sọ pé ọmọ ìlú tó dojú ìjà kọ ìjọba o àwọn bíi terrorist àwọn bíi secessionist kankan pé a kàn sọ pé aláàgbà ẹni mo fi bèèrè lọ́wọ́ àwọn kan sọ pé àwọn ọmọ yìí náà wọ́n lágídí nígbà tí wọ́n ní pé kẹ́ ẹ má jáde tẹ̀sí jáde ìgbà tí tó ṣẹlẹ̀ ní Lẹ́kì ṣẹlẹ̀ kọ́fíù ìbẹ̀rẹ̀ kọ́fíù bẹ̀rẹ̀ láago 9 torí gómìnà kan sọ akọ aago 4 fúnra wọn náà ni àwọn aláṣẹ sọ pé aago 9 even kan wá dúró dẹ́ kí ló ta múná lọ kí ló ti bẹ̀ẹ́ wà lókùnkùn gbogbo àwọn tó fúnruwa ẹ̀ àwọn táwọn gbẹ́ ní pé àwọn ṣe bóyá Wálé Tinubu àbẹ́nìkan ló sọ pé àwọn aláṣẹ LCC náà sọ wípé nítorí pé kọ́fì ti wà làwọn apaná àwọn èèyàn wá ń béèrè pé ṣé iná náà mọ́ tó òbí kọ́fì ní àbí òní láti ní kọ́fì Nàìjíríà ṣe rí ọ̀rọ̀ irọ́ àtòtítọ́ ṣe rírọ̀ yẹn ó fọ́ ni o a fẹ́ gbìyànjú láti bò títọ́ tó bá ti kọ́ tètè mọ́lẹ̀ àdáṣọ́bò akà tó di pé apá yọ ni bá tó ti ní kóhùn tó lọ bo apá yẹn akà tó di pé ẹsẹ̀ tó yọ ibi tó náà bá tó kóhùn tún ẹsẹ̀ tó yọ á tó di pé imú kan tó ti yọ wọ́n tó fẹ́ lọ bò ibi tó nǹkan ti ìdí tẹ náà wá sí síta àni èrè pé dèdèrè ni ò pè ní ẹ. bàbá kí ló wá dé tí ẹ pa àwọn èèyàn ṣe wá kọjú ìjà yẹn táwa kọ Aṣíwájú Bọ́lá Tinubu nígbà tí a wò pé kò ń ṣe pé bóyá Aṣíwájú Tinubu wà níjọba báyìí sìn àmọ́ rí pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn yálà àwọn iléeṣẹ́ wọn oríṣiríṣi kọ̀ọ̀kan ní kíkí lẹ rí sọ sí yẹn. ẹ ṣe rí Ọlọ́run ló mọ tó jẹ́ òótọ́ ọbẹ̀ àmọ́ bórí bá ṣe tóbi tó ló ṣe ń fọ́ olórí àwọn èyí ṣe òṣèlú àwọn tó ṣẹlẹ̀ oríṣiríṣi èrò wà mo tẹ̀ ti gbọ́ tá nǹkan sọ wípé Tinubu gan ló finá sọ̀rọ̀ sílé iṣẹ́ rẹ̀ láti cover ẹ̀ up àwọn kan sọ pé PDP ló rán àwọn tọ́ọ̀gì àwọn kan sọ ṣùgbọ́n ṣẹ̀wọ̀n pé èèyàn pàtàkì ní Bọ́lá Tinubu nílùú Èkó even ní gbogbo Nàìjíríà ó wá jẹ́ pé àkàtà wọn gangan ní Èkó ìwà kò sí bọ́rọ̀ ṣe máa lọ àwọn ló lágbára gan wọ́n ló lẹ́nu bí eku wọ́n ló lẹ́nu bí ẹja wọ́n ní gbogbo ní orin ilẹ̀ dé òun ló ní EFCC òun ló ní gbá òun ló làwó ìkòkò bàbá àsásùn ẹni tí wọ́n ń sọ nípa wọn nìyẹn yẹ pé òun náà dẹ̀ ti dáhùn ó ní ṣé n bá tẹ̀wá lágbára ṣé èmi ni commander in chief ni ṣé èmi ni commander in chief ni ìgbà tí proper commission of inquiry tó bá dé á rí òótọ́ èmi ò lè sọ ní tèmi o àtà ẹgbẹ́ mi pé Tinubu ló ṣe àwọn tó tún náà àwọn kan tó sọ wípé ẹ máa wo sísun tí wọ́n sọ pé wọ́n sun yẹn pé wọ́n ní ta ló ní ìgboro lẹ́kọ̀ọ́ àwọn kan sọ pé Tinubu ni pé ta tó kápẹ́ ibi tó ti ní ìgboro lẹ́kọ̀ọ́ nírú nǹkan báyìí wá ń ṣe àwọn kan sọ pé bá máa ń tiẹ̀ bá máa ń tẹ̀ mọ́mọ́ tán rẹ̀
ìgboro Èkó lè ti fẹ̀jú ká sọ pé nìkan òun ló ní wípé òun nìkan kọ́ ní gbogbo ìgboro Èkó wípé àwọn míì náà tún wà ṣùgbọ́n olóṣèlú ni wọ́n dẹ̀ láwọn ọ̀tá tó pọ̀ pàápàá jùlọ àwọn ẹ̀mọ́ sọ pé wọn kì í ṣọmọ Èkó wípé kankan àjẹgàba ní Èkó ni kò sí bí wọ́n ṣe máa gòkè tó bí wọ́n ṣe gòkè tó yẹn tí ọ̀tá ò ní wà so tèmi lè sọ ń pa yẹn nìyẹn. kí wàá lè rò bí àwọn federal government bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yìí kí lẹ fẹ́ sọ ìyẹn àwọn ìjọba àpapọ̀ torí ẹ ti sọ ń pa state àti èdè kí lẹ fẹ́ sọ ń pa àwọn ìjọba àpapọ̀ torí mi ìròbọ̀ ọ̀rọ̀ àmì àbí nǹkan akọ̀dédé kúrò á lọ síbi kan tí ò bá náwó ẹ bá wa síbẹ̀ náà. ìjọba àpapọ̀ ló ní àmì ìjọba àpapọ̀ ló lọ́lọ́pàá àdá àwọn gómìnà kan máa ń ṣèyàn ni wọ́n kàn ní chief security officer bíi ààrẹ ọ̀nà kakanfò ayé ìsìn ni wọ́n bí ọba ayé ìsìn ni wọ́n ní aláyélúwà ikú bàbá yè kò yèyé kankan òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ ohun ní Richard ìjà ò tí ì dé ní torí pé it's a colonial thing àwọn colonialist àwọn amúnisìn àwọn òyìnbó wọ́n ti gba àṣẹ ìjọba lọ́wọ́ àwọn ọba aládé tipẹ́tipẹ́ D.O. àwọn district officer wọ́n lágbàjọ àwọn ọba aládé lọ nígbàtí àwọn bá jẹ gómìnà ta ló máa swear in chief judge ìjọba sí ìjọba nìyẹn nígbàtí àwọn bá fẹ́ jẹ kábíyèsí ìlú commissioner níwà àbí wọ́n fún ní instrument of office so àwọn kábíyèsí wa gẹ́rẹ́wú ni ló fi jẹ́ pé kábíyèsí tó bá ní ọgbọ́n àti làákàyè oní ò wá lo ọgbọ́n ayé àwọn bàbá wa Lámúrúdù Odùduwà gbogbo ẹ̀ but pé agbára kan pàtó ń bẹ Ààrẹ Ọ̀nà Kakanfò láti ayé Akíntọ́lá dìsìn tó yè jẹ́ ló dà kó jẹ gbẹ̀yìn lẹ́yìn Kúrúnmí Látòsà ti Ìbàdàn lẹ́yìn tí Kúrúnmí lọ tán lẹ́yìn Látòsà bóyá tó yè jẹ tó yè ṣe ó tán àwọn tánṣẹ̀ jẹ láti ayé láti Akíntọ́lá bó tẹ̀ tún jẹ́ prime minister tó ṣó ní ẹ̀ṣọ́ ni àwọn sójà yíká òun ló ń dáyè máa rẹ̀ kò sí ẹ̀ṣọ́ kankan kátà sọ pé MKO Abíọ́lá fà ó lọ joyè ló ń bọ̀ làwọn nífi nà ní wọ́n sọ pé wọ́n kàn bẹ́ ni pé ọlọ́làlú pé àwọn mad dogs ni wọ́n lóòótọ́ yàn bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé wọ́n bí ẹ̀dá ẹ̀ṣọ́ gan tó ká tó wá sọ pé tó wà bẹ́ẹ̀ ní Gani àfíìsì ní ọ̀nà ọmọ ogun dáadáa ṣé àfi àwọn tó wá kàn fẹ́ ṣèbàjẹ́ àwọn kan ń bu gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ìsìn kí ni ẹ wò dáadáa náà ṣe ẹ̀ṣọ́ náà dà ẹ̀ṣọ́ dà is symbolic presence of our past heritage nǹkan ni wọ́n jẹ́ bí wọ́n ṣe wá sọ àwọn gómìnà wa dání under the faulty federal system tá a ní ó fẹ́ràn gómìnà ẹ má purọ́ mọ́ wọn ò control army wọn ò control ọlọ́pàá wọn ò tiẹ̀ ní central bank state gan allocation gan tó bá dé látàbújá ni àfi táwọn náà bá generate internally generated revenue so gómìnà ò ní agbára lórí ọ̀rọ̀ bá ṣe lo sójà bá ṣe lo ọlọ́pàá tí ẹ bá rántí pé àwọn ọlọ́pàá kan ni wọ́n gbé odidi gómìnà Anambra Peter Ngige tó wá jẹ mínísítà nísìn ni wọ́n gbé gómìnà àdẹ́wò bá ṣe ń ṣíná fún Ládọjà àwọn tọ́ọ̀gì náà ṣe ní Ìbàdàn ní ayé ìgbàláyé bàbá Adédìbú Lamido Adédìbú gómìnà ó kàn jẹ́ gómìnà ni kò lè pé commissioner police pé do this commissioner police láti get clearance látòkè federal arrangement ni so gbogbo pé a lo sójà àwọn sójà náà gan pàápàá àtọlọ́pàá ó yẹ kí wọ́n mọ̀ wípé ewé kan bẹ tí Yorùbá bá ń pa wọ́n ní ewúrẹ́ ilé kò mọ iye ọdẹ àgùntàn ilé kò mọ iye ọdẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ túmọ̀ owó yẹn ṣe ewúrẹ́ ilé tí ò fi lè mọ iye ọdẹ ni wípé òun kàn rí ọdẹ àṣẹ bí nínú ilé tí bàbá ọlọ́dẹ bá ní kò mọ itú tí ọlọ́dẹ ń pa nínú igbó ṣùgbọ́n àwọn ẹgbẹ́ ewúrẹ́ tó ń pè ní bí àgbọ̀nrín kankan àwọn yẹn ní ọmọ iye ọdẹ sójà Boko Haram lè kó mọ iye wọn sójà
herdsmen, bandit, kidnapper, nǹkankan ló yẹ terrorist ló yẹ kó mọ iye wọn, kò yẹ kó jẹ́ àwọn aráàlú ni wọ́n wá ń ṣọṣẹ́ fún. Ìyẹn kò sí Nigerian person tó yẹ pé ọmọlúwàbí àwọn ọ̀rọ̀ pé àwọn òfẹ́ àmì àwọn òfẹ́ sójà mọ́, gbogbo alámọ̀ ìwúlò wọn, ṣùgbọ́n kí wọ́n má kọjú ọṣẹ́ wọn sí aráàlú èyí ṣe ọ̀tá ìlú. So lórí ọ̀rọ̀ EndSARS yìí at least ní ta mọ̀ ní Èkó yìí àti sójà ni o àtọlọ́pàá ni ó kù díẹ̀ káàtó. Bàbá ṣe sà ẹ wá mú ẹnu bà nǹkan kan lẹ́ẹ̀kan yẹn tẹ́ sọ wípé àwọn gómìnà wọn ló ń fún àwọn ọba wa ní staff of office ìjẹ́ tó jẹ́ ọ̀pá àṣẹ. Bẹ́ẹ̀ni. Ó wá sáré mú mi yà sí ìṣẹ̀lẹ̀ burúkú gbà tó ṣẹlẹ̀ ní ìlú Èkó wá ń bì ti ọ̀dọ̀ ọba Rilwan Akiolu ọba Èkó tó jẹ́ wípé àwọn ọ̀dọ́ tí wọ́n yà wọbẹ̀ tí wọ́n dẹ̀ gbé oríṣiríṣi nǹkan. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ́sọ́ tó kọ́kọ́ fẹ́ ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ Ṣọ̀ún d'Ògbómọ̀ṣọ́ ọ̀bí àbámọ̀ tẹ́ gbé wọ́n babẹ̀ jẹ́ wọ́n ṣe bákan náà, àmọ́ ìyẹn ẹ̀wọ̀n rọ́pà àṣẹ wọn rà dé wọn, àmọ́ nílùú Èkó yìí wọ́n tẹ̀ ti ní ẹni tó tẹ̀ gbọ́ pa àṣẹ oríṣiríṣi kan là ń gbọ́ torí àwa náà débẹ̀ pa àṣẹ sọnù ẹ̀kọ́ sọnù wọ́n bá gbé wọn fún ẹ lówó ọ̀nà ẹni tó gbọ́ pa àṣẹ náà ti fẹ́ yàn wọn olóyè tiẹ̀ oríṣiríṣi. Kí lẹ rí sọ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ̀sán? Ọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rín ni ọ̀rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rín ni ẹ̀yìn tí ó bèmí ṣe rí o àwọn tó wọnú ààfin ọba Èkó ìtọ́kọ̀dùn mọ́ mi inú bèmí ṣe rí Yorùbá ni wọ́n bá a ṣe rí o Yorùbá ni wọ́n ń sọ. Bẹ́ẹ̀ Yorùbá ni. ẹ̀yìn tó àwọn bàtà wọn kan gbà tí wọ́n ṣe pé àfitẹ́yìn àbájọ́ máa lè Ìgbò ló ṣe kíní kan lórí mílíọ̀nù sọ́wọ́ pé àwọn tèmi rí yìí o tó ń pariwo Yorùbá ni wọ́n ṣe so torí tó wá pé Ìgbò ló lọ ṣe lò tó bá ṣe fẹ́ máa yírọ́ máa àwọn Ìgbò lórí ọ̀rọ̀ yìí bá tún burú. ṣe bá ń gbọ́ mẹ́tọ́ ní ẹ máa wẹ̀ kò sí wàhálà ẹ máa wẹ̀ máa gbádùn Yorùbá ni wọ́n ń sọ ẹ máa gbádùn so àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé irọ́ yẹn mo ṣe máa ń sọ òtítọ́ ọbẹ̀ lékè kò yẹ ìfẹsẹ̀ wà tán pé náà gbọ́ pa àṣẹ á yà mí lẹ́nu tó yẹ pé ọ̀pá àṣẹ ni lóòótọ́ àwọn ọba ìlú nínú ààfin wọn wọ́n ní jogún jọgbọ̀n lọ pé ọ̀pá àṣẹ àwọn mo kàn fi pa àwọn ọmọ yẹn kàn fi ń ṣe ẹ̀fẹ̀ wípé pé ọ̀pá àṣẹ ọba Akiolu nìyí o ọ̀pá àṣẹ ọba Akiolu ṣùgbọ́n kékàtì àwa wọ ìgà because it's a government building too it's a traditional government ká wọ ọbẹ̀ ká wá fi ṣe ẹ̀sìn kìí ṣe ń tó dáa àmọ́ bá a bá bẹ̀rẹ̀ wí ẹ̀já bẹ̀rẹ̀ wí ọba mélòó ni àwọn èèyàn ya wà fún wọn ní gbogbo àti ìṣẹ̀lẹ̀ ọba mélòó tẹ́ bá sì wá wo bí ti Èkó yẹn ṣe rí ẹ rí wípé tòmí o fáwọn tó bá jẹ́ elite kankan inú ò ní dùn pé bá lọ bá ṣe ń gbé báyẹn láàrin àwọn èèyàn ṣùgbọ́n fún èmi bó ṣe kọ́ bá gbé nìyẹn ní àárín àwọn èèyàn gangan àwọn èèyàn gangan tó yẹ pé ìbẹ̀lẹ̀ kó láyé àtijọ́ wọ́n lè ọjọ́ ọba kò ní jìnnà sáàfin ọba nǹkan kan so ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ àwọn ará Èkó bẹ́ẹ̀ wọn míì tèmi bá sọ̀rọ̀ wọ́n ní pé ọba rorò èmi sọmọ Èkó ọmọ Yorùbá ni mí àwọn míì ti ka ẹ̀sùn pẹ́pẹ́pẹ́ míì mọ́ ọba lọ́wọ́ ó sọ pé Èkó ìgan kìí ṣe Yorùbá Benin ni ìyẹn jẹ́ Benin wọn fáwọn kan ìgbà tí ó kan tó kọ̀ tí ò bọ kábíyèsí Ọ̀ọ̀ni lọ́wọ́ ìyẹn tó jẹ́ṣẹ̀ míì nífò ń gbà bí lẹ́yìn tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní ààfin kábíyèsí Èkó olówó Èkó lójú àwọn inú àwọn mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn ní àwọn òrìṣà ló ń bàjẹ́ àkàlẹ̀ èmi. àwọn kan ní tó máa gbẹ́rù wá fún bàbá kí bàbá òun pín ká ń pín. èmi ò ń ṣàpè lọ́ọ̀yà ni àwọn èmi ò lè sọ yẹn pé wọ́n ní tó ń sọ ní táwa lọ tó ń sọ táwa mú. tán bá ń sọ pé wọ́n Yorùbá náà sọ wọ́n ní kápẹ́ lóòótọ́ èmi ò rí àjèjáde mi ìtẹ̀lé sọ̀rọ̀ kápẹ́ lóòótọ́ onìyẹn rí bẹ́ẹ̀ wọ́n ní ẹnìkan kì í jẹ́ kí ilẹ̀ fẹ̀ ní táwọn Yorùbá sọ ní generally ṣe rí ilé ọlá èèyàn máa ń fi ọlá
yí àwọn aládùúgbò ẹ máa fi yí wọn lára ni ní ilé ọlá bó ṣe kí à ń ṣẹlẹ̀ pé wọ́n á fẹ́ nílé wọ́n á fẹ́ lóko ṣe gbọ́dọ̀ máa sọ pé etí baba nílé etí baba lóko kí wọ́n sọ pé èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn kì í ṣe èèyàn nìkan ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ torí nígbà tó bá ti dá gẹ́gẹ́ bí olórí bàbá ò dẹ̀ rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni mẹ́rin bá ń sọ̀rọ̀ márùn-ún mẹ́ta bá ń sọ̀rọ̀ olórí láìda ó yẹ kó lórí lè rí ẹnìkan tí bàbá ò dẹ̀ rí bẹ́ẹ̀ o wọ́n á lọ sọ ṣùgbọ́n màá lálẹ́ màá tún máa lọ sí ilé ẹ̀ ní bá débẹ̀ tán bóyá já ló máa léèyàn mi sọ pé tó ń ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n báwa ṣe gbọ́ o ládàá àwọn tí wọ́n ní wọ́n ń gbàdúgbò bẹ̀ tí wọ́n ń súnmọ́ bẹ̀ ó dàbẹ̀ ní pé kábíyèsí àwọn tó súnmọ́ wọn jù wọn ò fi bẹ́ẹ̀ fẹ́ràn wọn ṣùgbọ́n báwa ṣe mọ̀ wọ́n torí lọ́yà ni wọ́n ọlọ́pàá lọ́yà tó ní wọ́n ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá ni wọ́n lẹ́yìn wọ́n tiẹ̀ tún di lọ́yà wọ́n ti bá mi sọ̀rọ̀ rí wọ́n sọ̀rọ̀ dáadáa sí mi o wọ́n fẹ́ pẹ̀tù kankan náà ni gbọ́ sí wọn lẹ́nu o ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ dáadáa wọ́n sọ̀rọ̀ dáadáa gbọ́ sí wọn lẹ́nu ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ dáadáa àjẹ́gbàtà ṣe ti di kábíyèsí ńgbà ṣe bí gba ọ̀rọ̀ land use charge náà ni tí ibi ilé-iṣẹ́ mi nígbà náà bar center the secretary of NBA táwọn ọlọ́pàá bíi 100 tó ń yí wa ká tí wọ́n ní pé a fẹ́ ṣe protest pé ká má ṣe wọ́n dẹ̀ kàn sí kábíyèsí sì pè mí wọ́n ní ká má ṣe bàbá ta ló mọ́kòlò nílùú Ọ̀yọ́ ṣe bí òwe kábíyèsí àwọn ní àsíá máa ń wọ́n sọ̀rọ̀ dáadáa gẹ́gẹ́ bí àgbàlagbà ṣùgbọ́n mo sọ pé tẹ́ ẹ fẹ́ yẹn à lè ṣe fún yín ṣùgbọ́n a lè pẹ́ ṣe fún wọn ǹjẹ́ a fẹ́ ṣe ká NBA bàbá máa ń wá wọ́n dẹ̀ máa ń ṣe dáadáa national program wa wọ́n gbà wá sí 2018 àti 2017 wọ́n gbà 2017 olórí wa nígbà náà AB Mahmood gbogbo wa wọ́n gbà wá dáadáa ṣùgbọ́n àwọn ò bá wọn gbé àwọn ò dẹ̀ sí ní ibẹ̀ ṣùgbọ́n ó dàbí ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹnìkan sọ fún mi pé àwọn bí àwọn ọ̀rọ̀ bí àwọn ṣàkọlẹ̀ tó bá ti ga jù ó máa ń jẹ́ ìnira fáwọn aráàlú kì í ṣe ọba yìí nìkan ni wọ́n ń sọ ń pẹ̀ ẹ wọ ọba kan bẹ lókè ìlà ọ̀rọ̀ rere náà wọ́n ń sọ ń pẹ̀ ọba kan báyìí tó wọ́n ló dá skúlẹ̀ tó tún ṣe tíṣà ń bẹ̀ pé àwọn ọmọ tálákà àwọn kẹrin kan tó mọ̀wé ṣùgbọ́n bàbá rẹ̀ ò lówó ni máa bọ̀ ẹni tá à ń fọlá ṣe ni a máa ń fọlá gbèlú ga ni mi sọ pé kábíyèsí tèkó yóò fọlá gbèlú ga o ṣùgbọ́n táwọn èèyàn ń sọ tí wọ́n ń sọ bẹ́ẹ̀ni ẹ ṣé bàbá mi olùgbé bàbá ní èyí tó ṣe wá ń lọ báyìí sí tó jẹ́ kó dàbí pé panel nǹkankan ló ń lọ investigation ìwádìí nǹkankan ló ń lọ àtúwá gbọ́ pọ̀ wọ́n kan tó ti fẹ́ padà sí títì báyìí ń gbé ẹni àdí protest yìí ò gbọ́dọ̀ dúró gbọ́ pé l'Àbújá lánàá òyìn kọ́kọ́ ti padà ṣé kí lẹ́rù ṣé ẹ̀rù bí ìlú Èkó yìí náà ń gbé kí ká padà sí títì ká tún bẹ̀rẹ̀ àbí Buhari gan sọ náà Buhari kò sí tó Buhari sọ Buhari gbà tí bàbá láwọn gbẹ̀ngbẹ̀ng ṣàgbé abẹ́ bàbá ní pé bàbá ò tètè sọ̀rọ̀ bàbá ẹ sọ̀rọ̀ bàbá ní peaceful protest níta ń tẹnumọ́ ni pé peaceful protest tó bá ti jẹ́ iṣẹ́ rí ìtàn pè ní democracy nǹkan tó lágbára ni tẹ́ àgọ́ fọwọ́ yẹpẹrẹ mú ìwọ tó bá jẹ́ aláṣẹ ìwọ ni ẹ̀gbọ́n ìlú bíi pé báwọn bá ṣe kọ́ wọn kékeré tán bá fi lélẹ̀ tán bá gbọ́ ariwo wọn á ní kí ló ṣe bóyá ìtẹ́ kékeré ò gbọ́n kí ló ṣe ìyókù gíga ìwọ tó jẹ́gbọ́n wà nílé ó yẹ kó o mọ ètò tí wàá fẹ́ nígbà tí Guinea dàrú tán èmi fojú mi rí bẹ́ẹ̀ lọ́sùn state ni àwọn sójà kan níṣẹ́ náà ń dọ̀bálẹ̀ fáwọn èèyàn wọ́n dẹ̀ gbé bọn lọ́wọ́ wọ́n lo kí ni mo ta gbé ọpọlọ wọ́n lo ọpọlọ wọ́n lọ àwọn bẹ̀yìn ni sójà kan àwọn èèyàn fi ń ṣe ẹ̀bà ọ̀tọ́gbọ́n ló dá ní Ìlọrin ẹ wọlé o ẹ lọgbẹ́tọ̀ yín ẹ mọ́jà mọ̀lùkọ́ yìí náà wò àwọn míì lè bu àwọn alágbára ayé wípé kí ló ń ṣe àwọn tó wà ṣíná fún but ẹ̀yin ẹ náà wò pé ẹ má jà o ẹ má ṣe wàdúwàdú o ẹ má bàrá ń jà ẹ lọ gbé kì í ṣe pé ẹni tí wọ́n sọ pé sójà yẹn fọwọ́ sí àbọ̀gá sójà yẹn fọwọ́ sí ẹ̀yin aláìdáni ṣùgbọ́n
ó wo sùnùkún kìíní ẹ̀ wá wò pé bọ́rọ̀ yìí ṣe rí àgbà nígbà àwọn ìjọba wa tán bá ní respect fún wa àgbà wọn a máa gbà ṣe rí EndSARS protest ẹgẹ́ ń sọ wàhálà abẹ gangan fún yín ó ní wípé ẹ̀tọ́ citizen làwọn máa ń jà fún ọmọ onílùú ni wá when they call citizen ọmọ onílùú náà mi ṣàjèjì Ghanaian anyway òyìnbó tó bá dé Nàìjíríà yìí ó lè fi kóhùn ṣe kì í dẹ̀ ṣe citizen ṣùgbọ́n tó bá ti jẹ́ ọmọlé ẹ̀wọ̀n ìwọ alàgbà ẹ rí i pé tẹ bá délé kan tẹ bá rọ ọmọ kékeré kan tó bá ṣe jókòó tó kàn sífìlà yín ẹ níbẹ̀ lórí ẹni tó bá wò láti mọ̀ pé ọmọ nù lè gangan ni kì í ṣe kí wọ́n á mú wá pé kí wọ́n tọ́ àwọn privilege kan máa ń bẹ àwọn familiarity kan máa ń bẹ tí àwọn bá jẹ́ ọmọ nù ilé ṣùgbọ́n tí àwọn bá jẹ́ ẹrú wọn ni ta ló ń jẹun tájá ń jù kìnìkan ẹrú nǹkan náà lè ìwọ̀fà náà lè máa ṣe bọ̀ tó ẹ pé ọmọ mi lè fà yẹ́ létí pé màámi ọjọ́ tó ló máa ń ṣe yí gan ìfẹ́ náà ni tá bá nífẹ̀ẹ́ kì í ṣe pé ká máa fún pé kí ló ń ṣe àṣẹ stéjà mo wá bèèrè àwọn èèyàn pé tẹ́ bá ní kọ́mọ yín wọnú ilé lọ ní gbàgede tí ò wọlé ṣé wàá wá lọ mú ìbọn wàá wá yìn lù yóò bá pòwe wọn ní ìyàwó ẹ̀ tàùn sẹ́ òun fògùn gbárí yín àdá ṣé o fẹ́ bẹ lórí ni bó jẹ́ kí ìjọba máa ronú yẹn tí wọ́n bá náà fẹ́ ṣe ìwọ́de as long as it is peaceful kó wọ́n ṣe as long as it but ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ jẹ́ protester náà tá fẹ́ protest náà you can be scientific you can be creative you can think out of the box yóò bá sọ pé ikú kan ọ̀rọ̀ gàrí lọ́rùn o lè tẹ̀lé bà o lè mú o lè fọ́n sórí gàrí ó tẹ̀lé fi epo sí kó yí kó dẹ̀ fi momi ọ̀nà kan owó já wọn lọ́rọ̀ protest jẹ́ kò yẹ kó jẹ́ pé joro jàjà joro náà lóòótọ́ ata ní pé ká máa ṣe ojo ṣùgbọ́n gbà mí bẹ́tẹ́ wí pé ọgbọ́n ò ní tán láyé ká wà lọ́sọ̀rùn. bàbá mo á bèèrè lọ́wọ́ yín pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bí legal profession yẹn ṣe rí nsìn tá a bá ń sọ lọ láyé democracy nsìn náà àwọn máa ń sọ pé ẹ̀yin lọ́ọ̀yà nǹkan gbàtẹ́ wà legal profession yẹn wà lára nǹkan tó jẹ́ pé ó jẹ́ ìṣòro wa ní democracy torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́ọ̀yà wa nǹkan yìí náà ń gbé kínní wọ́n á gbowó lọ́wọ́ gẹ́gẹ́ bí ṣe sọ adájọ́ wọ́n á gbowó bá ṣe ń gbọ́ ṣẹjọ́ yìí wọ́n á sọ́dọ̀ oṣù mẹ́jọ oṣù mẹ́sàn-án kó tó di pé mo jẹ́ kẹlẹ́ bá mi sọ pé báwo ló ṣe rí kẹjá kà mọ́ bó ṣe rí gangan torí ọ̀pọ̀lọpọ̀ aráàlú náà wò pé lọ́yàwó náà ní jàre. gbogbo wa la lọ́wọ́ ń bẹ tilétilé wa lọ́wọ́ ń bẹ tẹbitẹbi wa lọ́wọ́ ń bẹ káríbítàrà wa lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ti ṣe dá gbogbo wa la lọ́wọ́ ń bẹ àwọn òṣèlú wọn lọ́wọ́ ń bẹ àwọn lọ́ọ̀yà wọn lọ́wọ́ ń bẹ àwọn ìjọba wọn lọ́wọ́ ń bẹ ọmọléèwé lọ́wọ́ ń bẹ gbogbo wa la lọ́wọ́ ń bẹ bí Nàìjíríà ti ṣe dá gbogbo wa la lọ́wọ́ òótọ́ ni àwọn tó sọ wọn òpùrọ́ mọ́ wa wọn òpùrọ́ mọ́ wa àwọn tó jẹ́ lọ́wọ́ àtàwọn wò mí wọ́n á máa bínú báyìí kò tí a lè dìfẹ́ǹdì wa mo ṣe máa dìfẹ́ǹdì wa ṣùgbọ́n ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ tó rọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ ò mọ iṣẹ́ tí wọ́n wá iṣẹ́ lọ́ọ̀yà àfi bí ìgbà tí wọ́n bá ṣe iṣẹ́ àfà àbí iṣẹ́ wòlíì àbí iṣẹ́ babaláwo tó jẹ́ olóòótọ́ truth òtítọ́ justice ìṣẹ̀tọ́ òun náà fi kọ́ wa nìyẹn bí tírénì yẹn gan ṣe lọ́dọ̀ àwọn òyìnbó nìyẹn pé bàbá tẹ̀ ṣe ń ṣe ẹjọ́ tàbá ti ń jọ ń ṣe ẹjọ́ ẹ̀yìn jẹ́ lọ́yà pákìnì jẹ́ pákìnì tí mo bá wá rí ìwé òfin tó kín ẹjọ́ ti yín lẹ́yìn ju ti tèmi lọ iṣẹ́ wa ni pé ọ̀rẹ́ mi wo lọ́ọ̀yì o lọ́yà mi ló ń ṣe tá a bá rí document ìyẹ̀rí a gbọ́dọ̀ tẹ̀ mọ́lẹ̀ a ń láti gbé ha apá kejì a dẹ̀ ń láti wà níwájú adájọ́ láti ran adájọ́ lọ́wọ́ láti rí wípé ó jẹ́ òtítọ́ ṣùgbọ́n ntọ́pọ̀lọpọ̀ ń ṣe ni wípé ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run tó dẹ̀ sọ owó náà ni kí n ṣáà ti dókè kí n ti dókè ló fi jẹ́ pọ̀pọ̀ máa ń rí wa pé àti ẹ̀bùrú ju aṣẹ́wó lọ ẹni tó bá ti gbówó fún lọ́ọ̀yà wọ́n á ní lọ́ọ̀yà
á sọ funfun á sọ di dúdú á sọ dúdú á sọ di funfun á ṣàyí bọlẹ̀ wọ́n rí sọ ọ̀pọ̀lọpọ̀ this mentality of getting rich by any means at all cost and fastly ó wà láàrin àwọn lọ́ọ̀yà náà. Ìwọ tó bá wá sọ wípé o fẹ́ máa sòtítọ́ yẹn even àwọn aráàlú lọ́ọ̀yà alágbájá kò rí ṣe lọ́ọ̀yà tàmàdò kò rí ṣe ọ̀kadà ló sì ń gún tó kó ń sòótọ́ ni ṣùgbọ́n àwọn àjọ NBA association wa wọ́n ní disciplinary committee tẹ́ pé wọ́n fi ń bá wọn lọ́ọ̀yà wọ́n fi máa ń bá wọn wí and then ẹ rí i pé nínú àwọn òfin ìjọba àwọn lọ́ọ̀yà ló ń bá wọn kọ òfin kófin yìí àwọn lọ́ọ̀yà ló ń bá wọn kọ òfin kófin lọ́ọ̀yà ló máa ń ṣe bíi atọ̀nà afọ́jú lọ́pọ̀lọpọ̀ òṣèlú atọ̀nà wọn ó àwọn lọ́ọ̀yà àwọn legal expert àwọn legal luminary àwọn legal juggernaut san àwọn ni wọn ni a fi wọn lọ́kàn balẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ kàbá ìṣe máa ṣe nì kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ lọ́ọ̀yà ó yẹ kí wọ́n bọ̀ mo fẹ́ sọ kí mo ti máa ń sọ fún wọn wípé tí Nàìjíríà bá fi dàrú yóò máa jẹ́ lọ́ọ̀yà o yeyeyeyeyeye ńgbà tí igi dúró ó ní ẹyẹ balẹ̀ democracy time practice ló tún gbé iṣẹ́ lọ́ọ̀yà ìlárugẹ láti 1999 gbogbo àwọn tó ń lówó lọ́wọ́ níbi lọ ní àmọ́ máa ń sọ fún wọn ní nǹkan fẹ́ dárúkọ wọn bí nítorí àwọn dà before 1999 ayé ìgbáyé nàmínà lẹ́nì taking to military base ẹ lọ bá masọ́ọ̀bù ẹ lọ bá OPC ẹ lọ bá jagunbalẹ̀ ẹ lọ bá kínní kan ṣùgbọ́n gbà tó di pé military lọ tó di pé òfin lọ sí òkè kóòtù ń lọ sókè ló wá ń di pé àwọn oríṣiríṣi iṣẹ́ ó wá ń yọ iṣẹ́ àwọn olóṣèlú nǹkan kan ṣùgbọ́n kí lọ́ọ̀yà máa bá olóṣèlú parọ́ kò dáa ká máa bá wọn kọ òfin kófin kò dáa àwọn Ministry of Justice lawyers wọ́n mọ̀ pé àwọn ni mò ń bá wí kí wọ́n dá wo àwọn kí ni DPP Office of Director of Public Prosecution àwọn EFCC àwọn kí ni oríṣiríṣi bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ case tí wọ́n ń gbé wá sí court àwọn gan mọ̀ wípé ó low chances of success low ṣùgbọ́n wọ́n á ní charge him to court kò yẹ kó rí bẹ́ẹ̀ in fact wọ́n ń fi ẹrù bọ àwọn adájọ́ lọ́rùn tó tẹ́ bá ti charge kan sí court yóò jẹ̀bi ni o yóò jàre ni o adájọ́ láti ṣiṣẹ́ so a ní apá ń bẹ̀ tí Nàìjíríà bá fi wó gbogbo ìgbà ṣe dàrú COVID-19 wọ́n ti kóòtù lẹ́kọ̀ọ́ eléyìí tó ṣẹlẹ̀ wọ́n tún jó kóòtù nísìn ọ̀pọ̀lọpọ̀ lọ́ọ̀yà àkàndé kóòtù báyìí lọ nàláì kò sí oúnjẹ o Nàìjíríà ó yẹ kí àwọn lọ́ọ̀yà ká lo ọgbọ́n orí wa adìẹ funfun ni wá tó yẹ ká mọ ara wa ní àgbà adìẹ ẹ wo ètò democracy wọ́n ní executive wọ́n ní judiciary wọ́n ní legislature nínú mẹ́ta yìí odidi kan lọ́ọ̀yà nìkan ni wọ́n fún judiciary 1/3 of government lọ́ọ̀yà nìkan ni wọ́n fún 1/3 of government lọ́ọ̀yà sì tún lẹ́tọ̀ọ́ láti lọ ṣe executive láti di commissioner láti di governor ó tún ní ẹ̀tọ́ láti lọ sí parliament in fact ààrẹ àyípàwà ni wọ́n ṣe ayé democracy fún nìyẹn ló fi jẹ́ pé lọ́ọ̀yà òṣùwọ̀n tán bá fi wọn àwọn lọ́ọ̀yà ní bá ṣe hùwà ó yẹ kó ga jù ti àwọn aráàlú yòókù lọ yàtọ̀ sí ti àwọn òṣèlú so lọ́ọ̀yà ká ronú dáadáa tó bá fi fọ́ mo ṣe máa ń sọ fáwọn ìmọ̀ ní ẹ̀kẹ́ wúru Sambisa tó dàrú yẹn àwọn ní lọ́ọ̀yà yẹn ó mọ̀wé ju Gani Fáyẹ̀mí lọ ó mọ̀wé ju Rotimi lẹ́sọ ṣé o lè lọ mú fún motion nínú gbó Sambisa àbí kóòtù wo ló máa jókòó nínú Sambisa tí wàá ní mo mọ̀wé mo fẹ́ lọ sọ ò lè sọ nígbà tí náà ń dáhùn lẹ́kọ̀ọ́ nígbà tó gbọ́ ẹ̀ dàrú ṣé èèyàn máa ń fi motion dá ìbọn dúró àbí o lè gbé motion wọlé mo fẹ́ gbé motion wọlé pé ó yá to stop the bullet flying the Romans said when the guns boom the law keeps silent tó bá di ayé alágbára ló ń jẹun lórí ìta lọ́ọ̀yà dòdìdẹ̀ nígbà tí ìlú bá tò
òní lọ́ọ̀yà ní ìwúlò abẹ́ẹ̀rí Landed hoodlum jàǹdùkú Landed hoodlum tó lọ adájọ́ àgbà lẹ́kọ̀ọ́ adájọ́ alága mẹ́ta tó lọ wọ ṣé irú ẹ̀ tó má dáadáa yẹn ní according to section kìíní kan of the Nigerian ò ní sọ́tán. ẹ bá gbọ́n ọ̀dọ́ mọ̀nà káàkiri báyìí bó ṣe ń wòyìn àti pé 2023 tó ń bọ̀ yìí kí lẹ fẹ́ sọ fún wa ń bẹ̀ nǹkan méjì ẹgbọ́n ọ̀dọ́ mọ̀ràn àti pé 2023 tó ń bọ̀ yìí kí lẹ fẹ́ sọ fún wa kí tó jẹ́ kẹ́ máa lọ. ọ̀dọ́ àwọn kan ń bẹ táṣà ń bẹnu àtẹ́lu ọ̀dọ́ lórí social media jàǹdùkú ni wọ́n amúgbó ni wọ́n yahoo ni wọ́n kinní kan ni wọ́n àwọn ò nígbàgbọ́ sùúrù rẹ̀ jàǹdùkú wà yahoo wà àwọn olóbí wọn ẹ̀yin àgbàlagbà yìí náà kọ́ ni ṣùgbọ́n tí wọ́n wá pèèyàn ní àbí fún ran ìrìn ó yẹ kó náà sọ fún ẹ̀ wọn ò gbọ́dọ̀ pèèyàn ló lè kó ọmọ ọmọ ìran jó àgbọ̀ ọmọ àwa tá a jẹ́ ọ̀dọ́ ẹ jẹ́ ká gbà wípé àwa la ní Nàìjíríà ju àwọn àgbàlagbà lọ kò sí gbogbo àṣà tó wà Nàìjíríà èdè tó wà tí wọ́n máa ń gbàdúrà pé kí ọmọdé ṣáájú àgbàlagbà kú gbogbo ọ̀nà náà máa ń gbàdúrà pé káwọn ṣáájú àwọn ọ̀dọ́ lọ so tá a bá àwọn ìwà wa tí ò dá tá a bá ń ṣe àwa náà tó máa lọ́mọ tó wà dẹ̀ tí lọ́mọ ní wa ọmọ náà tó máa dàgbà yóò dẹ̀ mọ́ le koko sí ni àfi tí a bá yí ìwà padà ìmọ̀ràn mi kìíní ni àwọn tí ò dá bẹ̀ kéèyàn bá rẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní yunifásitì tí wọ́n tẹ̀lé sí wọn á lọ join cult wọn á lọ ṣe gbá tọ́lọ́run bá yọ tí ò bá kú àbí tí ò bá ṣe ó wá ti wá lé pé bí 42 kọ́ṣà máa wẹ̀yìn wò pé I wasted my time mo fàṣìkò mi ṣòfò ní tí wọ́n á ń ṣe nísìnyí bá ti ṣe ní age of 23 24 25 ìyẹn jẹ́ kan ìkejì ó ní wípé ẹ máa sọ̀rọ̀ sókè o ẹ ń láti máa sọ̀rọ̀ sókè ẹ ń láti máa sọ̀rọ̀ sókè you have to speak up you have to be different from the generations of your fathers and mothers who are cowardly tí wọ́n ṣojo tí wọ́n bẹ̀rù tí wọ́n kúnnu ẹni bá dákẹ́ tàrí àbá dákẹ́ òòṣà òkè náà bá dákẹ́ ẹ̀yẹn má dákẹ́ ẹ sọ̀rọ̀ sókè it's a new philosophy yẹ́ẹ̀dì wípé tẹ bá ń sọ̀rọ̀ sókè àwọn tó fẹ́ yàn yín jẹ tán fẹ́ yàn Nàìjíríà jẹ ẹ̀rù náà bá wọn ìkẹta náà ni wípé ọwọ́ ẹni la fi ń tún wà rẹ̀ ní í ṣe àwọn sọ̀rọ̀ 2023 ń tẹ́ fi hàn láàrin ọ̀sẹ̀ méjì ó hàn wípé even by our own demography 70% of Nigerian population are the youths. Ká parapọ̀ kẹjọ bára yín sọ̀rọ̀ ká pàpà this thing ẹ jẹ́ ká change a new course gbogbo àwọn òṣèlú tá a ti mọ̀ jàgùdìjàrá ni wọ́n irúwà yìí àforí lakú ní 2015 fún APC láìṣe APC pàápàá ní Lawyers for Change and I was the leader. We campaign is like mobilizing support for the candidacy of President, the then candidate Buhari and candidate Yemi Osinbajo. A lè mọ̀ Buhari dáadáa ṣùgbọ́n a mọ̀ Osinbajo Yemi bọ̀dá Yemi mo máa ń pè wọ́n olùkọ́ mi ni àyìn àtàtà ni wọ́n bí mo ṣe mọ̀ wọ́n bí mo ṣe mọ̀ wọ́n ẹ má bẹ̀rẹ̀ ọ̀gbìn ṣé gbà yín àbí èèyàn àtàtà ni wọ́n mo ní ṣé gbà yín àbí ṣé ọ̀dá ni mo mọ̀ wọ́n mi ò ní kò yí ṣùgbọ́n nígbà yẹn a lè koríbò kún torí wọn ládẹ̀ fi wá lọ síbẹ̀ láti wẹ̀ bá rí pé nìsín àdán wọn gan fẹ́ yàtọ̀ sí òbẹ̀ àti PDP àti APC èwo ló sàn ní ọmọ ọ̀bọ̀n kò sí kankan tó sàn ní ọmọ ọ̀bọ̀n so ìyẹn ló yẹ kó jẹ́ fún àwọn ọ̀dọ́ pé fún àwọn ọ̀dọ́ láti wá ronú láti wá ṣe àtúnṣe ọwọ́ ẹni náà fi kọ mo yó náà mi ò jẹ nǹkan bàbá mi sọ wípé kọ́lọ́ kò tí ì kú mo fẹ́ ó kù sí ẹ̀kẹ́sẹ̀ kọ́lọ́ ń fọ̀rọ̀ nǹkan kò ì kú ó ní márùn lóògùn ẹrù márùn ó ní ògùn ẹrù tó bá ru ẹrù ọrùn àwọ̀ ẹ̀ àti ru ẹrù kẹrù Nàìjíríà ọrùn dẹ̀ ń wọ̀ wá burúkú ẹ jẹ́ ká jẹ́ kómi tuntun kó rú àwọn ọ̀dọ́ náà dẹ̀ lè ṣe ni wọ́n lè jẹ́ kómi tuntun yẹn rú ṣùgbọ́n náà pé tán bá wá ṣe kán rí pé àwọn tó máa sàn tẹnu wọn ká ló máa bọ́ sípò
káwọn náà má dẹ̀ wá ṣe bí àwọn àjẹ̀lú tó ń pera wọn ní òṣèlú yìí lọ. bàbá wa ní ti ẹ̀rọ ayélujára social media tó ní wọn ní jẹ́ ká máa lò mọ́ nǹkan ní ṣókí kí lẹ fẹ́ sọ sí nìyẹn. ṣe rí nǹkan kíní ni wọ́n pè orú wọn tí wọ́n fẹ́ ṣe ìjọba òfin tí wọ́n fẹ́ ṣe lórí social media ìtàn sọ ni pé àwọn tó ń yọ̀dà wọn ò fẹ́ kí wọ́n mú jáde ìlànà kan mú jà yẹn kọjá ní orí wọn èyí tó ń ṣe wọ́n ní Yorùbá sọ wípé ajá ó mọ ọmọ ọ̀yà ó mọ kì mọ́lẹ̀ ó mọ ọmọ tiẹ̀ ó mọ fún mú ní ọ̀mú kò ní bọ́ sí ní agbára Ọlọ́run tàṣẹ́tàṣẹ́ ni kò lè bọ́ sí because there is constitutional right of freedom of speech and there are laws láti bá ẹni tí tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ lóòótọ́ tàwa ní freedom of speech wà pò lẹ́tọ̀ọ́ láti sọ ohun tó bá wù ẹ́ kò mí ìwé kò kàn máa sọ̀sọ́kúsọ tó bá sọ̀sọ́kúsọ òfin ti wà nílẹ̀ gbọ́ ilé ní sẹ́yìn pé kò tẹ́ wa lọ́rùn abẹ́ ìmọ̀ tó ń jẹ́ Lai Mohammed ó lẹ́nu bí ẹja burúkú nígbà tó sì jẹ́ spokesman APC àbí ACN àbí nǹkan tó wù kí wọ́n jẹ́ tán wà ní opposition ṣé ẹni tẹ́ ò bá hùwà fura kí ló kẹ̀jẹ́ kan máa sọ tí wọ́n fẹ́ sọ tí ò bá lẹ́bọ lẹ́rù ara democracy ni promoting freedom liberty ẹni tó bá dẹ̀ wá kọjá ayé ẹ wá ṣe à ń gbé special òfin kan wá ẹ fẹ́ kíní kan ẹ wọ́n fẹ́ ẹ̀hùn fẹ́ kí kíní kan máa ṣe mọ́ wọ́n fẹ́ kí kíní kan máa ṣe mọ́ kí ló ń bà yín lẹ́rù ìyẹn ò lè yẹ kí democracy lọ sókè lọ́lá Ọlọ́run lọ́lá òfin constitution kò ní ṣẹlẹ̀ lọ́lá court kò ní ṣẹlẹ̀ àwọn ò ní diwọ́ ká máa wòran ibi tí àwọn panipani wà ibẹ̀ làwọn gbanigbani náà wọ́n wà Ọlọ́run máa ń fún àwọn gbanigbani ṣe ju èṣù ló máa ń ṣiṣẹ́ làwọn panipani máa ń ṣiṣẹ́ fún èṣù lágbára ju Ọlọ́run lọ Ọlọ́run ló wà lẹ́yìn àwọn gbanigbani ìmọ́lẹ̀ ló wà lọ́dọ̀ àwọn gbanigbani òkùnkùn ló wà lọ́dọ̀ àwọn panipani bó ṣe rí nìyẹn aláborí wọn. tó bá di pọ́ fẹ́ kàn sí yín báwo ló ṣe lè kàn sí yín ṣé lórí Facebook ṣé ní Instagram ṣé nọ́mbà àbí nǹkan kan ní bá mi sọ fún àwọn alẹ́ káàkiri tó ń wọ̀. lórí tẹlifóònù 0803 485 4066. máa mi pè lẹ́ẹ̀kan sísan. 0803 485 4066. Tí mi ò kàn rántí ti rà mí bà lórí dáadáa pé báyìí ìjẹ̀fẹ́ ìṣòwò tí mo rántí dáadáa nìyẹn àti ti New Nigeria Network a wà lórí Facebook too lórí Facebook Adésínà Adémọ́lá Ògúnlànà lẹ máa rí ní Twitter ẹ máa rí New Nigeria Network Ọlọ́run máa fún wa ṣe. èmi gan fúnra mi gan ó ń hó lórí mi báyìí tó mọ̀ pé bàbá tí mo gbọ́ sórí ètò lẹ́nìí ẹni bọ́ sí bá àyọ̀nà náà wọ́n mú gẹ́gẹ́ bá ṣe bẹ̀rẹ̀ gbogbo protest tó ṣe wọ́n dẹ̀ wà ń bẹ̀ pé wọ́n kọ̀ jókòó sílé bóyá wọ́n kàn ń gbọ́ àwọn náà kópa tó wà ní gbogbo ibi tí ó ti ń ṣe ẹni bọ́ ṣe sọ gbogbo bó ṣe lọ títí dé Lekki shooting títí dé panel tó sẹ̀ tí nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ àwọn tó yẹ kó handle panel yẹn gangan ní ti Lekki shooting yẹn gbé Lagos State kò tún gbọdọ̀ ṣe torí tó bá ní kan roko tó máa ṣe òun àròkọ wá sọ́dẹ̀ tún mú fáwọn ọ̀dọ́ náà ń gbé èyí tó ń bọ̀ yìí náà ká ṣe kí ni ká máa sọ̀rọ̀ sókè ká má sùn mọ́ pé torí pé tó bá dákẹ́ tààrẹ gan máa ṣe kí ni yóò bẹ̀rẹ̀ dákẹ́ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín sà láìpẹ́ láì jìnà àtúgbé wa torí pé ròyìn báyìí afẹ́kẹ́ máa ṣí wa létí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tó bá dẹ̀dẹ̀ pàwọ̀ ọ̀dọ́ ti wá gbà ní 2023 ẹ̀yin ọ̀dọ́ náà a máa gbóyún wọ̀jọba ọ̀ ẹni sọ pé ẹ̀dàgbà ń pẹ̀ ní bá wa ṣe o. kọ́lọ̀ fún wa àtòní òtọ́la kọ́lọ̀ ń ràn wá lọ́wọ́ ká ẹ̀mí ìwà kọ́lọ̀ ń kó má jẹ́ kí èṣù dá légbodò nígbà ká sì tún lálàáfíà pẹ̀lú ẹ̀ iṣẹ́ tí mo sọ lẹ́ẹ̀kan pé ẹ̀yin mo sọ fún ká tó wo orí ètò pé wọ́n nígbà tí Yorùbá máa wí wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dá ilẹ̀ Ifẹ̀ kìí ṣe Ifẹ̀ kékeré yìí o ilẹ̀ Ifẹ̀ ibi tí orísun Yorùbá tí gbogbo ayé ti bẹ̀rẹ̀ báwa Yorùbá ti gbàgbọ́ pé wọ́n wá lo ọgbọ́n ọmọdé wọ́n tún wá lo ọgbọ́n àgbà ìyẹn mi pé àjọ máa alátijọ́ ṣépọ̀ ní Yorùbá tó sọ̀rọ̀ wọ́n ní ọmọdé ní gbani nígboro àgbà máa gbani nígbàlẹ̀ ọmọdé ò lè wọ gbàlẹ̀ àgbà ló jà nígboro àjọ ṣe báyìí pọ̀ ni la fi lè dúró.
bàbá mo fẹ́ ká fún orin kan ká máa fi ṣe lọ tẹ bá di pé ẹ̀ ń tẹ̀ wá sí ní kóòtù tó di pé ẹ̀ ń tẹ̀ wá sí lọ́rọ̀ nàìjíríà olóòrùn ilẹ̀ máa tẹ̀ ń gbé sí tẹ olóòrùn ilẹ̀ kan máa ń gbádùn tẹ máa fi ń sùn ẹ̀dùn nílé gẹ́gẹ́ ká fún àwọn ará ilẹ̀ ká máa fi yẹn ṣe. ṣé wọ́n ń gbóore ṣá èmi gan kọrin revolution revolution ẹ jẹ́ ká parapọ̀ revolution. fún yẹn ó dàbọ̀.